Mami, mo ní akínyìn káàbọ̀ sáàrin wa mà. Yes, ma. Ẹ kálẹ́ mà. Ẹ kalẹ́ màmá mi, ṣàlàáfíà lẹ wà mà. A dúpẹ́ fọ́lọ́run mà. Ẹ ṣeun, Mùsùlùmí ni yín mà. Bẹ́ẹ̀ ni mà, Mùsùlùmí ni mí. Tó ọmọ Yorùbá ni yín. Bẹ́ẹ̀ ni mà. Ṣé ní any question about Islam? Ṣé wá kẹ́kọ̀ọ́ ni? Is there anything, any doubts tẹ́ ní ká clear, ká clarify ẹ̀? So ẹ̀yin kọ́kọ́ tẹ̀síwájú. Ìbéèrè mi ń lọ báyìí torí èmi àti brọ́dà mi kan la jọ ń sọ̀rọ̀ ní alẹ́ tó ń bi mí pé kọ̀ọ̀kan mú ní irọ́ ni gbá kan, so aṣáájọ ń drag ẹ̀ ṣáṣà ní àwọn máa invite mi síbí báyìí pé wọ́n máa ṣàlàyé fún mi dáadáa. So ìbéèrè tí mo wá fẹ́ bi yín ni wípé so brọ́dà yẹn wá sọ fún mi wípé kí ẹ ṣe àwa obìnrin pé kí lè rí ẹ̀sìn Islam wa àwọn obìnrin wa ni èrè ń bẹ fún obìnrin fún nínú ẹ̀sìn Islam náà. Mo ní obìnrin tó bá ti ń kírun tó dẹ̀ ń gbàwẹ̀, obìnrin tó bá ti kírun tó dẹ̀ ń gbà tó dẹ̀ ń pa abẹ́ rẹ̀ mọ́, so ó ti ní èrè nínú ẹ̀sìn Islam. Mo ṣáà wá sọ báyìí wá ní pé irọ́ ni nǹkan pé kò sí èrè kankan fún obìnrin nínú ẹ̀sìn Islam. Wá ní wáyé tí ò fi ní sí èrè kankan fún obìnrin nínú ẹ̀sìn Islam. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì, wọ́n wá sọ pé picture Allah wà, wọ́n wá tún sọ pé Allah ò kì í ṣe Ọlọ́run. Mo ní Ọlọ́run Allah ni. Mo ní kò dẹ̀ sí picture Allah torí kò sẹ́ni tó lè rí Ọlọ́run sí ojú débi tó ti máa ya picture ẹ̀. Ọlọ́run dẹ̀ ni yìí Allah ni, bí àwọn Christianity ṣe pé Ọlọ́run ní God, àbí ẹ̀rú dà pé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ní God náà ni àwa náà ṣe ń pe Ọlọ́run ní Allah. So wọ́n wá sọ pé Ọlọ́run ọba kò kì í ṣe Allah, pé picture Allah wà. Mo wá ní kò sí picture Allah. Ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni picture Allah wà láì sọ pé bóyá rí Ọlọ́run àyà picture ẹ̀? Okay. Kí ló ṣẹlẹ̀ tí obìnrin ò fi lérè nínú ẹ̀sìn Islam? Okay. Ṣé mọ̀ pé ìgbà tẹ́yìn kọ́kọ́ sọ̀rọ̀ ẹ sọ pé obìnrin tó bá ti ń kírun tó bá ń ṣọ́ abẹ́ èrè wà fún, so ṣé ẹ lè sọ fún gbogbo ilé èrè wo gangan nìyẹn? So as long as tó bá ń ṣe gbogbo kinní yẹn, ó ń kírun, ó ń ṣọ́ pọ́npọ́n ẹ̀, ó ń ṣọ́ gbogbo ẹ̀, kí ni èrè yẹn gangan? Ẹ sọ fún wa. Let me mute. Mama Osatola, ẹ jọ̀ọ́ má bínú, mo mute yín, mi fẹ́ ká gbọ́ conversation yín mà. Ẹni sọ̀rọ̀ mo ń bọ̀ Miss Olórí. Okay. All right. Ẹ sọ èrè yẹn fún wa ẹ jọ̀ọ́. Ní according to bí wọ́n ṣe fi kọ́ àwa nínú ẹ̀sìn Islam tó fi sọ fún wa pé obìnrin tó bá ti ń ṣe nǹkan mẹ́ta yẹn kò sí ni ó máa ní ọjọ́ ìgbéde àlùkìámọ̀, so Ọlọ́run máa kà á mọ́ wọn ní ọjọ́ ìgbéde àlùkìámọ̀. Ṣé ti bi wọ́n ní pé ibo ni wọ́n ti ka information yẹn? Ṣé bi wọ́n rí? Okay, nǹkan tẹ́ ẹ sọ fún wa yìí o, ibo ni mo ti lè kà? Ṣé bi wọ́n? No. You see, that's the problem. So now, issue tí mo máa ń ní nìyẹn, mo feel bẹ́ẹ̀ ni pé a lot of you rely on your sheikh and your imam too much. Tó jẹ́ pé nǹkan tẹ́ bá sọ fún yín báyìí ẹ kọ́ gbà á ni. No, you can't do that because if you are somebody that's seeking knowledge, ẹ máa bi wọ́n fún evidence, fún reference, o ibo ló wà, ẹ kọ sílẹ̀, ẹ̀yin náà lọ kà á fúnra ara yín. Now, Olórí, èmi fẹ́ guarantee yín pé ní research tèmi ti ń ṣe o, mi rí any evidence pé àwọn obìnrin lérè nínú Islam ní dúníà yìí àti ní Jannah gan, ní Jahannam, ní hereafter. Ṣé get? Because for example nísìnyí, èmi mo ti ka Surah An-Nisa, ẹ mọ̀ Quran ní chapter obìnrin yẹn, Surah An-Nisa. Mo ti ka gbogbo chapter mọ̀, okay, Quran chapter 4 là ń pè yẹn, wọ́n ń pè ní Surah An-Nisa. Mo dẹ̀ ti ka gbogbo surah yẹn, mo dẹ̀ rí pé kò tiẹ̀ respect obìnrin at all. In fact, nínú surah yẹn, mo rí wípé ọkùnrin lè nà ìyàwó ẹ̀. Aka aya yẹn níjẹta. Mo rí wípé Allah pè àwọn obìnrin ní foolish nínú Quran 4:5. Mo rí ní pé yes, ní pé mùmọ́ ní ó ní pé anything financially ẹ má gbé fóbìnrin òun, àwọn ọ̀dẹ̀ ni wọ́n, àwọn tẹ́ bá wá kàtà sí ẹ̀yìn ó sọ pé àwọn obìnrin àtàwọn ọmọdé, àwọn ọ̀dẹ̀ ni, àwọn ọ̀dẹ̀ làwọn méjèèjì, ẹ má fún wọn ní any responsibility. Yes, ẹ̀yin ló ń bá wí. Now, màá kọ́kọ́ yeah. Ó tó tẹ̀síwájú. Ṣé mo pé Quran pé oríṣiríṣi, hadith wà, Quran gangan náà dẹ̀ wà. Ṣé hadith lẹ́tì àbí no, Al-Quran. Mo lè gbé sórí screen, màá gbé sórí big screen. Quran gangan mo fẹ́ because àwọn èèyàn máa ń sá lọ fún hadith, but Quran yẹn náà ó wà there are some problematic information tó wà nínú ẹ̀. So àkọ́kọ́ gbé Quran 4:34 síta, ìyẹn ni mo like, is my favourite. Àwa ka àwọn few other ones tí mo mention fún yín because tẹ́ bá ka súrà yẹn kò tiẹ̀ directly sọ̀rọ̀ sóbìnrin, ó ń sọ fáwọn ọkùnrin bó ṣe máa handle yín ni ẹ rí. Ẹ jẹ́ àgbẹ̀ example number 1 síta, the same súrà là ń lọ nísìn, Quran chapter. Network.
nẹ́tíwọ́ọ̀kì kan wọ́n lọ gbé àyà wá ká lè ká fún yín nẹ́tíwọ́ọ̀kì kan wọ́n lọ gbé àyà wá ni. Okay. àwọn àyà tá a bá fún yín yẹn máa kọ́ kalẹ̀ o gbogbo àyà tá a bá fún yín lálẹ́ ìkẹ́lẹ̀ lọ́ka fún ara yín Quran 4:34 lélẹ́yìí ẹ kọ́ kalẹ̀. Quran 4:34. bẹ́ẹ̀ ni ẹ kọ́ kalẹ̀ bẹ́yìn. Okay. So èmi àti ancestors máa kà á nísìnyí fún mi. wọ́n ní kọ́ ka àwọn èèyàn ní ìsàlẹ̀ sọ pé bóyá kàn kà fún ara wọn ṣé wọ́n lè màmá mi olórí iṣẹ́ lè rí ka. all right ìyá wa jẹ́ kàkà gbà yín. Oh well. Okay, a kà á fún yín. Àbí ṣé kí n zoom in? No, a kà á fún yín because me need the other kìíní. So a kà. Only men are caretakers of women. Wọ́n ní àwọn ọkùnrin ní olùtọ́jú àwọn ní aláàbò lórí àwọn obìnrin. Since Allah has made some of them excel the others. Nítorí pé ó ti jẹ́ kí àwọn ọkùnrin kan kí wọ́n ṣe oríire ju àwọn obìnrin mìíràn lọ. And because of the wealth that they have spent. Wọ́n ní nítorí owó àti ọrọ̀ àti wàhálà tí wọ́n ti ṣe. So the righteous women are obedient. Wọ́n láwọn obìnrin tí ó bá jẹ́ obìnrin mùsùlùmí pé àwọn ni wọ́n jẹ́ obìnrin tí wọ́n máa ń gbọ́ràn. And guard the property and the honor of their husbands. Tí wọ́n dẹ̀ máa ń tọ́jú nǹkan ọrọ̀ ọkọ wọn àti nǹkan ìní ọkọ wọn. In their absence with the protection given by Allah. In case bóyá ọkọ wọn ò sí lára àwọn ni wọ́n máa tọ́jú àwọn nǹkan tí Allah ti fi ṣe oore fún ọkọ wọn. As for women whom you fear rebellion. Wọ́n ní bóyá ẹ fúnra pé ìyàwó yín kò fẹ́ gbọ́ràn sí yín lẹ́nu àbí ó fẹ́ máa wo àwọn ìwà kan tí ò tẹ́ yín lọ́rùn. Convince them. Wọ́n ní kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ sọ pé má ṣerú wà báyìí mọ́ o. Leave them apart in bed. Wọ́n ní tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ tán tí wọ́n gbọ́ wọ́n ní ẹ má bá wọn sùn tẹ́yìn àti wọ́n bá jọ ń sùn kán fi bẹ́ẹ̀dì lẹ̀ fún yín káwọn lọ máa sùn pálọ̀. And beat them. Tí ẹ wá ti rí i pé wọn tí ìṣòro tẹ̀fẹ́ náà ẹ kó lúlù gidi fún wọn ẹ kó gbájú fún wọn ìgbámú. Then if they obey you. Bọ̀tán bá wá gbọ́ tí yín tó yẹ pé gbogbo nǹkan náà máa ń ṣe o wọ́n ti gẹ́gẹ́ bọ́n ṣe sọ pé gìgísẹ̀ ọkùnrin lórí rẹ̀ yín mùsùlùmí wà. Do not seek a way against them. Wọ́n ní ẹ gbọ́dọ̀ ṣe tí ò dáa fún wọn. Surely Allah is the highest, the greatest. Allah sọ pé òun lòún ga jù òun náà lòún tún dáa jù. Allahu Akbar. Wọ́n ní Allah lòun lòún tóbi jù kò lè ṣe kó má yinra ẹ̀ ó lòun lòún dáa jù. Olórí ṣe ti rí o wọ́n ti ní kẹ́ nà ìyàwó yín nínú súrà obìnrin. Kí lẹ́yìn rí sọ sí ṣé ẹ̀yin gbàgbọ́ pé lóòótọ́ the creator of heaven and earth Allah subhanahu wa ta'ala lè sọ fún àwọn ọkùnrin kó nà ìyàwó wọn àbí ṣáyìn feel bẹ́ẹ̀ ni pé these are the words of a man. Ọkùnrin ló kọ̀wé yìí the Quran tẹ́ bá rí ẹ mọ̀ pé mind ọkùnrin ló wà ń bẹ̀. Even Bible màmá mi Bible náà mind ọkùnrin ló wà ń bẹ̀. Subhanallah. Mo fẹ́ ká fún wọn láwọn àyà gidi since tọ́ bá ti ágìrù àwọn ibi táyé Muhammadu sọ pé áàfù ọpọlọ wọn dàbí ọpọlọ áàfù àwọn ọkùnrin ká fún wọn jẹ gan. Mo kàn fẹ́ stick sórí Quran for now pẹ̀lú wọn ká tó lọ hadith ṣe get because ẹ rí pé kí n tó gbélé náà wọlé wọ́n ní ẹ mọ̀ pé Quran pọ̀ hadith pọ̀ ẹ já kàn stick lórí Quran gangan for now. Olórí iṣẹ́ wa ń bẹ̀. Ẹnìkan ní what surah? This is surah Quran chapter 4 ayah number 34. So that's surah An-Nisa ayah number 34. Màá gbé mi wá fún wọn. Olórí tá bá wà ń bẹ ẹ jẹ́ ká mọ̀. Mi ní kó má sọ̀rọ̀ gbogbo èèyàn comment section ní let her talk àwọn lọ́wọ́ outside the app now. Tó bá ti wọlé lórí app wọn á sọ̀rọ̀ àwọn lọ́kùrò lórí app kì í ṣe pé mi fẹ́ kó sọ̀rọ̀ mo fẹ́ kó actually respond sí ayà ká tó move on. Yes, Slimzy, I'll bring that one too. Àwa ẹ má gbàgbé àti sọ fún wọn àwọn obìnrin tí wọn ti ṣe nǹkan oṣù o ká bí wọn bóyá màmá wa ọmọ wọn tí ò bá ti ṣe nǹkan oṣù bóyá màmá wa lè fi ọmọ wọn tí ò ti ṣe nǹkan oṣù fọ́kọ kán bá wa wò yẹn sí yẹn náà. Àgbọn yín màmá wa ayàtà kà fún yín ṣe ní kọ́mẹ̀ntì lé lórí mà. Ẹ wò ṣe rí nípa ti kọ́tẹ̀ẹ̀ka yẹn mi ó ṣe bákan mi lè parọ́ fún yín. Bí n question lẹ́ẹ̀kan yẹn mama ṣe gbọ́ nǹkan tí mo sọ. Mo ní ṣẹ́yìn feel bẹ́ẹ̀ ni pé Allah God kan ló kọ ìwé ìtọ́nikẹ́ máa nà ìyàwó yín àbí ṣẹ́yìn feel bẹ́ẹ̀ ni pé mind ọkùnrin ló kọ sílẹ̀ nínú ìwé. Gbàtẹ́lẹ̀ tí nínú Quran gangan lẹ ti kà síta. Yes, kì í ṣe hadith kì í ṣe tafsir Quran Al-Quran fúnra rẹ̀ gan ni. Èèyàn náà ló kọ Quran.
But ó ní pé it's the word of Allah. No, it's the word of Allah, but èèyàn ló kọ náà. Nǹkan tá à ń bá wọn sọ náà nìyẹn, but àwọn kan máa ń sọ fún wa pé Allah fúnra rẹ̀ ló kọ, so ìyẹn ló máa ń No, confuse mi. ọ̀rọ̀ Allah ni but èèyàn ló kọ. Okay, but ẹ̀yin gbà pé ọ̀rọ̀ Allah ló wà nínú ìwé yẹn ṣá, ẹ gbà bẹ́ẹ̀. So ṣé ẹ̀yin feel bẹ́ẹ̀ ni pé Allah tó dá yín ó lè máa sọ fáwọn ọkọ yín kó máa nà yín? Kò sínú Quran pé wọ́n nà ìyàwó ẹ̀. Inú Quran la ṣe fi hàn yín mama. Torí ẹ̀ mo ṣe ní kẹ́ lọ gbé Quran tètè yín síta, kẹ́ má rò pa ń parọ́. Tẹ́ bá ṣí Quran, any Quran lọ gbé Quran yín síta. Subhanallah. Subhanallah. Inú Quran láti kà fún yín náà. Ṣé mo pé torí mo ṣe sọ fún ancestors pé ká má gbé any hadith wá. Gbogbo nǹkan tá a fẹ́ deal with lẹ́ni inú Al-Quran la máa ti mú wá. This is the word of your God. Ẹ bá wa gbé síta. Quran tó ní pé ẹ̀yin obìnrin tó bá ti ń ṣe nǹkan oṣù kẹ́ má fọwọ́ kàn. Ẹ má dá wọn lóhùn nǹkan tó ń print in China. Tẹ́ ẹ bá ṣe nǹkan oṣù yẹn ẹ lè bímọ àwọn tó dẹ̀ ń print àwọn ọmọ kéékèèké tó yẹ pé nǹkan oṣù náà ṣe tán fi ń print ẹ̀ ní fátì tán fi ń ṣe. Àwọn tó ń ṣe nǹkan oṣù ló wá ń dùn ẹ̀ ló ń package ẹ̀ o. Quran 4 ayah 34 Quran An-Nisa ayah obìnrin. Surah An-Nisa, yeah, An-Nisa. Gbogbo ilé ẹ bá wa power tap ẹ bá wa gbé láìkí lọ sókè ẹjọ. Mo ṣe ń challenge gbogbo ẹjọ mo fẹ́ make a PSA public service announcement for 10 seconds. Ẹjọ gbogbo àwọn female ẹrú, gbogbo àwọn ukti, gbogbo àwọn ẹlẹ́hà, gbogbo àwọn hijabi women ẹjọ mo ń challenge yín lẹ́ni. Pick a time, pick a date, pick anywhere. Ẹ wá fi benefit obìnrin nínú Islam, ẹ wá fi hàn wá, ẹ gbé wá nínú Al-Quran, ẹ gbé wá nínú Hadith, èmi ò mind, as long as tó bá ti sahih, ṣé get. Bring us the benefits of women in Islam. Mo challenge yín, mi fẹ́ bá wọn ṣe yìí káwọn mẹ́ni sọ̀rọ̀ mọ́, obìnrin ni yash to yash, toto to toto, bobby to bobby, bá ṣe fẹ́ fà nìyẹn, ẹ mẹ́rin yín wá. Quran kí lẹ pè lẹ́ẹ̀kan yẹn náà? Quran 434. 434. Quran 434. Ṣé English Quran lẹ́ni àbí Lárúbáwá yẹn lẹ fẹ́ kà? English wà bí báyìí, Yorùbá wà bí báyìí, Lárúbáwá náà wà bí báyìí. Bóyá kẹ́ ka Yorùbá yẹn. Mo ń bọ̀ Quran 4. Suratul Nisa. Tọ́bí ọlọ́ba káàbọ̀. Olórí ṣe máa ń wọ hijab. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ẹ lọ bọ́ kinní yẹn dànù. Kí ló dé? Máa ṣàlàyé, a máa ṣọ́ yín nípa hijab lálẹ́. Ó wà very heartbreaking. Ó yẹ kẹ́ lọ bọ́ kinní yẹn. Kẹ́ ṣe irun yín lẹ̀, you have beautiful afro hair. Ẹ jẹ́ kó breathe. Ẹ máa ta kinní sí. Kinní yẹn tí ẹ máa annoy mi nínú ooru. You are in a land tó yẹ pé vitamin D is for free. Àwa wà ní bíbá nísìn. A máa ń struggle fún vitamin D ní every year. Mo máa lọ ń take vitamin D supplements. Òòrùn wà, ẹ wá ń bo kinní, ẹ wá ń wọ black. Ẹ wá ń jọ bean bag. Tó bá ti wá gbé bean ní bíbá, àwọn black sack yẹn ló máa ń lò ní bíbá. Ẹ̀yin wá lọ fi borí. Ẹ bọ́ lálẹ́ tí n bá ti fi hàn yín. Wallahi. Ó yá, tẹ́ bá ti dé 434 ẹ sọ fún wa. Mo ń bọ̀, màá padà wá, mo ń bọ̀. Okay, no worries. Mo ń bọ̀. Ìyá wa náà padà bọ̀. Wọ́n ti pè wọ́n get off the live, get off the live. Wọ́n máa tán yín ní ẹ kúrò lórí live yẹn. Wọ́n fẹ́ lọ ka Quran yẹn bẹ́ẹ̀ fún nǹkan ló wà lọ́wọ́ wọn, wọ́n fẹ́ lọ ka ni. No. Wọ́n pépà wà lọ́wọ́ wọn, Quran gidi náà lọ gbé. Ní physical Quran. Wọ́n fẹ́ lọ ka ni. Wọ́n máa padà wá. Ẹ kálẹ̀ mo wà pẹ̀lú yín. Ẹ kálẹ̀ sà, ṣé Muslim lẹ́yìn? Bẹ́ẹ̀ ni, proudly Muslim. Alhamdulillah. Ẹ jọ̀ọ́, àyà yìí mo ní question nípa àyà yìí, but mo fẹ́ kẹ́ bá wa kà, kẹ́ bá wa tú. Màá wá bẹ̀rẹ̀ question ní at the end, ẹ ṣé. Naam. Quran 533 ní by the way. Naam, Suratul Ahzab. Ó ní innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'awna fil ardi fasadan an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilafin aw yunfaw min al-ard. Nítorí wọn bẹ nìyẹn. Ó ní innama
إنما جزاء الذين يحاربون الله ورسوله wọ́n ní dájúdájú ẹ̀san àwọn ẹni tó jẹ́ pé ní wọ́n ń ja Ọlọ́run ọba lógun wa rasulahu àti òjíṣẹ́ rẹ̀ yàní pé ìyẹn túmọ̀ sí pé ní àwọn tí wọ́n ń tako ti Ọlọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ tó ń tako ẹ̀sìn. Mr. Ẹjọ́ ẹ má bínú, ṣé ó sọ Ọlọ́run nínú àyà yìí àbó sọ Allah? Ní táwa gbà lọ́lọ́run ti wà nù. Ẹjọ́ mo ní ìdí láti wà specific because question tí mo fẹ́ ní ó wà ẹni sùúrù. Okay, so tí bá ní kẹ́ gbọ́ Ọlọ́run tó bí nísìn kí lẹ máa sọ nísìn? Wọ́n ní Allahu Akbar. Why tẹ́ ẹ lè ṣe sọ Ọlọ́run Akbar? Tí mi ò fi lè sọ pé ní Ọlọ́run Akbar. Why can't you say Ọlọ́run Akbar? Tí mi ò fi lè sọ pé ní Ọlọ́run Akbar. Pé Allah náà ló ń jẹ́ Ọlọ́run. Tó bá jẹ́ Allah náà ló ń jẹ́ Ọlọ́run, why tẹ́ ẹ lè ṣe sọ Ọlọ́run Akbar? Tó bá jẹ́ ìkọ̀kọ̀ náà ni wọ́n. Yorùbá ni Ọlọ́run. Akbar ó jẹ́ èdè Lárúbáwá. Kí ni Allah ní Yorùbá? Allah ní Yorùbá. Allah túmọ̀ sí pé ní Ọlọ́run náà ni. Kí ni Allah ẹni sùúrù. Kí ni Allah ní èdè German, àwọn Germany, kí ló máa ń pè Allah? Táwọn Germany ń pè Allah. Mi ò mọ̀ tán pè Allah o. What about France? Mi ò mọ̀ tí France náà ń pè. What about Spain? Mi ò mọ̀ tí odò wọn ń pè. Okay. Allah ló ń pè wọ́n, so any láti use word yẹn, Allah is Allah. So ẹjọ́ tẹ́ bá ti ń tú fún wa, ẹja translate nǹkan tó ń sọ properly. Since tẹ́ lè sọ pé Ọlọ́run Akbar, ó fi hàn mí dájúdájú pé wọ́n ń ṣe nǹkan kan náà nìyẹn, because tó bá jẹ́ nǹkan kan náà ni wọ́n, kò sí nǹkan kan tó stop yín láti sọ pé Ọlọ́run Akbar. Tí lóye tẹ̀ fi sọ pé ní kí n sọ pé ní Akbar yẹn náà ni tí lóye tẹ̀ fi sọ pé kí n sọ pé Akbar yẹn kí n sọ Yorùbá papọ̀. Ẹ lè sọ ẹ mọ̀ pé wọ́n lè translate orúkọ tó bá jẹ́ Títílayọ̀ lórúkọ nǹkan tí mo àwọn ọ̀rọ̀ mi ẹ lè translate but orúkọ ẹni sọ̀rọ̀ sà orúkọ yín ṣe jẹ́ Babátúndé tẹ́ bá travel wá sí Spain àbí France àbí Germany whatever anywhere you go Babátúndé yẹn ó sì máa jẹ́ Babátúndé wọn ò ní lè translate ẹ̀ ṣẹ́gẹ̀ because title ní orúkọ title dẹ̀ ní Allah. Ẹ má bínú o gbogbo èdè Lárúbáwá pátápátá ló ní orúkọ ẹ lè dákọ èdè Lárúbáwá kan kí n fún yín nítumọ̀ rẹ̀ bíi 3 àbí 4 lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ pé ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń sọ tọ́dẹ̀ fún nítumọ̀ rẹ̀. No, Allah is Allah wọn lè translate Allah. Allah mi lè sọ bíi tí kẹ́límà Allah tí ọ̀rọ̀ wọ́ọ̀dù Allah yẹn ti jáde. Kí ni Yorùbá Jubril? Ẹ má waste time. Kí ni Yorùbá Jubril? Yorùbá Jubril ò kí ń ṣe èdè Lárúbáwá bẹ́ẹ̀ ni Jubril ò kí ń ṣe èdè Lárúbáwá. Yorùbá Muhammadu látara Ahmadu ni. Kí ni Yorùbá rẹ̀? Ẹni tá a ṣe ẹ̀yìn fún ni ẹni ẹlẹ́yìn. So ṣé ẹ lè mọ̀ pé Muhammadu ní ẹni ẹlẹ́yìn ilẹ̀ Yorùbá báyìí tá a nílò Muhammadu mọ́. Tí a ní pé tí mo lè pe ní ẹni ẹ̀yìn torí pé ní ẹni ẹ̀yìn wọ́n máa ń sálà láàlú àsálà. Mo lè pe ẹni ẹ̀yìn bẹ́ẹ̀ ni Abdullahi mo lè ní ẹwọ́ Ọlọ́run bá wá. sọ fún yẹn má wéṣẹ àkókò wọn translate orúkọ tẹ ẹ bá ti travel nígbà tó bá travel ẹ máa mọ nǹkan tá à ń sọ fún yín. Okay. They don't translate name all over the world. Okay. Babátúndé kẹ lọ sí China Babátúndé náà máa pè yín wọn change orúkọ onítùmọ̀ ẹ understand. Mo ń jẹ́ Àkànbí Ọlọ́ba ń sìn anywhere tí n bá lọ in the world. Sẹ́yìn ẹ má wọrí màá lò bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n lò yẹn. Allah is Allah ẹ mọ̀ jẹ́ waste time. Màá lò ká má waste time màá lò bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n lò yẹn. Àwọn tí wọ́n ń ja Allah lógun tí wọ́n ń tako Allah àti òjíṣẹ́ rẹ̀ wàyẹ̀sẹ̀ àwọn ọ̀nàfẹ̀lẹ̀ agídí fàṣádán tí wọ́n dẹ̀ ń ṣèbàjẹ́ lórí ilẹ̀ à ń yù kọ́ tàlú dájájú ẹ̀san wọn ní pé ní kí wọ́n kógun jà wọ́n àbí kí wọ́n pa wọ́n nípakúpa a ó yù sọ́ làbú àbí kí wọ́n kàn wọ́n mọ́ àgbélébù a ó tùkọ́ tọ̀ra àìdí ìmùwà àrùjúlò wọn mínkì láàfin wípé àbí kí wọ́n gé ọwọ́ wọn àbí ẹsẹ̀ wọn a ó yún fáwọn mínà àgbẹ̀ àbí kí wọ́n lé wọn kún lẹ̀ lórílẹ̀ náà mo ti tu. Tún last page ẹni sọ̀rọ̀ díẹ̀ sí ẹ ṣe. Naam zálíkà làwọn khizyun fi dunya wal akhirah azabun azimu eléyìí ni ó máa jẹ́ ìdójútì fún wọn láyé àti lọ́run tí ó máa jẹ́ ìyà ńlá fún wọn. Ẹ ṣe sà mama wa ẹ jọ ṣe lè bá wa tún Yorùbá jásáré kà fún gbogbo ilé. So Quran chapter 5 ayah number 33 la fẹ́ kà ó ní indeed yes ma. Ẹni sùúrù mà ẹ ṣe òun ní comment section àti dé 800 kókò dí àmà tó. Àní fi gbóòkù ọmọ sí láṣẹ Èdùmàrè
ẹ ṣe ó yá. About today 1 million. Only Yes, ma'am. indeed, the penalty for those who wage war against Allah and His Messenger Lódodo àwọn ìjìyà tó wà fún àwọn tó bá gbógun ti Allah àti òjíṣẹ́ Muhammadu. and spread mischief in the land is fine. Àwọn tó bá sì ń sọ nípa tó ń tú àṣírí Allah tí wọ́n ń tú àṣírí Muhammadu ní gbogbo ilẹ̀kílẹ̀ pípa ni kí wọ́n pa àwọn tó bá ti mú wọn. Crucifixion, Wọ́n ní kí ẹ dì wọ́n mọ́gi bí wọ́n ṣe de Jésù mọ́gi. cutting off their hands and their feet on opposite sides, Wọ́n ní kí ẹ yọ ọwọ́ wọn kẹ́ gé dànù kẹ́dẹ̀ kí ẹsẹ̀ wọn kẹ́ pa wọ́n nípasípayọ bí ọ̀rọ̀ or exile from the land. àbí kẹ́ lé wọn dànù kúrò nínú ìlú kí wọ́n má ṣe This, gbérí mọ́nú ìlú yẹn. this penalty is a disgrace for them in this world, Ìjìyà yìí ó jẹ́ ohun ìtìjú fún wọn nínú ayé yìí. and they will suffer a tremendous punishment in the hereafter. Wọ́n ó sì jìyà, wọ́n ó jẹwé yá ní àlìkìyámọ̀. Eshema. Now, question me imagine Mr. Al-Bari, Ejo, nínú gbogbo nǹkan tá a mọ̀, Allah is not a physical being. Kì í ṣe pé èèyàn ẹlẹ́ran bí èmi àbí, bí ẹ̀yin ni, ṣe understand? So, mo fẹ́ mọ̀, number one, ẹ fún wa ní àpẹẹrẹ, ẹ fún wa ní example. Irú àwọn, ẹ má bínú Yorùbá mi, irú àwọn nǹkan wo lèèyàn lè ṣe tó show pé èèyàn ń wage war, èèyàn ń bá àbẹ́yàn ń gbé ogun ti Allah. And number two, tó bá jẹ́ pé Allah yìí kún fàyà kún tẹ́ ń pè be and it will be. Why does Allah, kí ló dé tí Allah yìí ó nídìí àwọn èèyàn láti, because tẹ́ bá wo gbogbo punishment yìí, kì í ṣe Allah ló máa ṣe. Tó bá jẹ́ crucifixion ni, Allah ò lè jábọ́ láti sky kó wá kọ àwọn èèyàn máa àgbélébù, kò lè gé apá anybody, she understand? So number two, so why does Allah need àwọn human beings láti ṣe dirty work ẹ̀? Ṣé kò lè ṣe fúnra rẹ̀ ni? Àkọ́kọ́ nínú ìbéèrè tí ẹ béèrè, ẹni kí ni àwọn nǹkan tí èèyàn lè ṣe tó fi máa di pé ní wọ́n ń gbógun ti Allah. Gẹ́gẹ́ bí a ṣe jọ mọ̀ wípé ní ẹ̀sìn tó wà lórí ilé ayé kò ń ṣe ẹyọ kan, kò sì ń ṣe méjì. Ẹ dákun, ṣé ẹ lè dá mi lóhùn pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mà? Mo agree, yes. Many. Ẹ̀sìn tá a ní kò ń ṣe ẹyọ kan, kò sì ń ṣe méjì. Àmọ́ ẹ má jẹ́ ànira wa lára. Torí a rí súrà kan nínú Quran tó sọ yìí pé ní kúlíyà ayyuhal kafirun. Mo pe ẹ̀yin tẹ́ ẹ̀ nígbàgbọ́ nínú Allah. La a'budu ma ta'budu. Èmi ò jọ́sìn fún tẹ́yin jọ́sìn fún. Wàlá antum abiduna ma a'budu. Ẹ̀yin ò sì jọ́sìn fún nǹkan tẹ́mi náà ń jọ́sìn fún. Wàlá ana abidu ma abaditum. Èmi náà ò sì ní jọ́sìn fún tẹ́yin jọ́sìn fún. Wàlá antum ó tún sọ pé abiduna ma a'budu. Ẹ̀yin náà ò ní jọ́sìn fún tí mò ń jọ́sìn fún. Lakum dinukum. Ẹ̀yin lẹni tí wàlíyà dini, èmi náà mo sì ní ẹ̀sìn tèmi. Ìyẹn túmọ̀ sí pé ní ẹ ṣe tèmi, ẹ ṣe tí kí n sì ṣe tèmi. But nígbà tẹ́mi bá fi yín lẹ̀kẹ́ ẹ máa ṣe tí. Nǹkan tí mo bí yín kọ́ nìyẹn, mo ní pé Mo ń dá yín lóògùn ni ẹ jẹ́ kí n délẹ̀. Ẹ lọ́nà wo nìyẹn fi ń gbógun ti Allah? So èmi dẹ̀ ní kẹ́ ẹ̀yin ṣe tí yín, mo ti ní ẹ ṣe tí yín nìyẹn. Ẹ fèmí náà lẹ̀ nígbà tí mi ò bá ti disturb yín, tí mi ò yọ weapon sí yín, tí mi ò sì bá yín jà. Wàlíyà dini, ẹ jẹ́ mi náà máa ṣèjọ́sìn tèmi. Àmọ́ tẹ́ ẹ bá disturb mi, mùsùlùmí náà ń ṣọ́dẹ̀, á fèsì ara wa o. O ò sì lè bọ́ Ọlọ́run ọba mi kí n máa wọ́ ọ̀ràn. So ìbéèrè àkọ́kọ́ nù. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, òun náà tún papọ̀ mọ́ ìtàbí tí mo fi dáhùn lákọ̀ọ́kọ́. Òun ni pé ní Ọlọ́run ọba Allah ò sí lórí ilẹ̀ pẹ̀lú wa. Àwa èèyàn náà sì là ń bẹ lórí ilẹ̀. Torí bàtọ́ Ọlọ́run sọ fáwọn màláíkà, wa iz qala rabbuka lil malaika inni ja'ilun fil ardi khalifa lọ́lọ́run sọ. Ń dá àwọn àrólé sórí ilẹ̀. Àìṣe Ọlọ́run, àwọn èèyàn àìṣe Ọlọ́run, àìṣe Allah. Bọ̀ Ọlọ́run ní Allah ní òun máa dá àwọn àrólé. Ẹni òun fẹ́ dá wa ní structure, irú picture ara ẹ̀ bóun ṣe rí lòun fi dá wa. So ìdájọ́ ara wa, àwa la ní láàrin ara wa. Ìwọ ṣe báyìí, o gbé nǹkan, ìdájọ́ tí wọ́n mú wa, òun ní pé ní o kógun jà mí. Tèmi náà ní pé kí n ṣe kí ni, kí n kógun jẹ́ padà. Ó dẹ̀ sọ ọ̀nà tá a fi kógun jà wọ́n. Ó dẹ̀ sọ fún wa. Kò jù bẹ́ẹ̀ lọ. So, kéèyàn kó ogun jà Allah, it means pé kéèyàn bú Allah, for example. Ṣé ẹ̀yin feel bẹ́ẹ̀ ni pé téèyàn bá ti bú Allah, bóyá kéèyàn sọ pé olórí burúkú làlá àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn, ṣé a ti kó ogun jà Allah nìyẹn? Ẹni tó bá sọ pé olórí burúkú làlá, ìdáhùn tèmi fún náà ni pé ní olórí burúkú lọ́ba tí wọ́n náà ń jọ́sìn fún. Kò jù bẹ́ẹ̀ lọ. No, nǹkan tí mo bí yín kọ́ nìyẹn, mo kàn bí yín pé Mi ò sọ ẹni sùúrù, ṣe rí pé ẹ ti sọ dìjà, mo kàn mi ò sọ dìjà.
Any suru question to Mọ́mì, look. ẹ bá Any ẹ bá wa ṣí suru. comment section Timba. yẹn. Kill some. Okay, Kimba okay. No problem. Any suru she comment section. Hang on. Shall we quick question to mo being Connie? No problem. Boo anything they bafe emi your mind. Mo being money pay. For example, tell you about boo Allah. Can you sọ pé olórí burúkú ni Allah? Ṣé ìyẹn count as kéèyàn máa gbé àbí kéèyàn máa kó ogun ti Allah? Mo being irú example yẹn. Èyàn ò já síbẹ̀, kò túmọ̀ bẹ́ẹ̀. Láyé. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ kọ́kọ́ sọ pé ẹni tó bá bú Ọlọ́run yín tó bá bú Allah ó ti kó ogun fún Allah ni ó ti wage war. Rárá o. Ẹ bá sọ ohun tí mi ò sọ. Okay, I repeat it. Okay, again. Shall repeat and you down question me now. And it's only indeed the penalty for those who wage war against Allah and His Messenger. Yes. Okay, any suru. Give us example. Irú àwọn action wo lèyàn lè ṣe tó show pé ẹni yìí ó ń wage war against Allah ni. So ẹ fún wa lápẹẹrẹ. Àpẹẹrẹ náà ni wípé ní Muslim ń ṣe tiẹ̀. So ẹni tí ó ń ṣe Muslim náà òun náà ń ṣe tiẹ̀. Kẹ́ni tí ó ń ṣe Muslim kó wá gbé ogun wípé ní òkè o níbo lẹ́yìn ti rí ti. So kó wá gbé ogun wá jà bóyá ó pa mùsùlùmí kan àbó ṣe mùsùlùmí láburú. Àwọn náà máa ṣe kí ni a máa fight back. No, kì í ṣọ̀rọ̀ mùsùlùmí ló sọ. Only those who wage war against Allah. Yes. Kì í sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ àwọn believers kì í sọ̀rọ̀ àwọn ẹrú. Only Allah and His Messenger. Ẹni sọ̀rọ̀ bóyá káka tafsir ẹ jẹ́ ká tafsir bóyá okay mo ń bọ̀. Ayọ̀ bí tafsir jáde. Abanas. Abanas. Ẹ bá ń ṣí tafsir rí tíra lórí fún yín. Innama jazaa'u allazina. Suratul Ahzab. إنما جزاء الذين يحاربون الله ورسوله فجزاؤهم إنما الذين يحاربون الله ورسوله لا تعذبني إنما جزاء. So because ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń sọ fún mi ẹ̀ ń sọ pé bẹ́ẹ̀ ni pé ẹni yẹn náà lè jẹ́ mùsùlùmí but èmi feel bẹ́ẹ̀ ni pé ẹni yẹn náà lè jẹ́ mùsùlùmí ó dẹ̀ lè wage war ó lè gbógun ti Allah even as a Muslim à ń rí lórí app yìí. Now ẹni sọ̀rọ̀ ẹjẹ́ ń ka okay. Tafsir ìtẹ́mẹ́ka fún mi yí ẹjẹ́ máa sẹ́ni tó kọ́. Yeah, Ibn Kathir. Ẹni sọ̀rọ̀ ẹjẹ́ check it. Masha Allah ẹgbẹ́ Tafsir Ibn Kathir jáde bila Arabiyya. Innama jazaa'u allazina. Yes, Ibn Kathir ni mò ń kà. نعم إنما جزاء الذين يحاربون الله ورسوله يؤذون ويحاربون الله ورسوله. Okay, so báwo la ṣe máa ṣe nìsín ṣé kí n ka English ẹ mọ̀ pé kò ń ṣe gbogbo èèyàn lọ́gbọ́ Lárúbáwá ẹ lè bá wa ẹ ka English kí màmá wa bá wa tún Yorùbá okay. ẹ ka English náà máa tún Yorùbá. Okay only the punish the Shelley, Baba mute Ejo whilst I'm reading Ejo. Okay. Only the punishment of those who wage war against Allah and His Messenger is annulled if they repent. Any sort if it's mo fẹ́ wá prescription punishment. For me 1 second. Let me go back. Okay. So party meji lamaka. Okay, only the punishment of those who cause mischief in the land. Ìjìyà àwọn tí wọ́n bá ń fa èdè àìyedè nínú ìlú. Allah said, the recompense of those who wage war against Allah and His Messenger. Allah ti pa láṣẹ wípé àtúbọ̀tán àwọn tí wọ́n bá fa kílẹ̀ pé. Mischief. Okay, tí wọ́n bá ń pariwo tó bá ń sọ nǹkan tí wọ́n ojú wọn rí nínú Islam ní aburú. Is that they shall be pied or crucified. Òun ni wípé kí wọ́n pa wọ́n àbí kí wọ́n dè wọ́n mọ́gi àgbélébùú. Or their hands and their feet to be cut off on opposite side. Kí wọ́n pa wọ́n, kí wọ́n fa ẹsẹ̀ wọn yọ, kí wọ́n gé ẹsẹ̀ wọn àti apá wọn nípa sípayọ. Or to be exiled from the land.
àbí kí wọ́n lé wọn kúrò láàrin ìlú. Ibi tá à ń lọ gangan nìyẹn ṣe mọ̀ pé example of action tó lè show pé èèyàn ń wage war against Allah la fẹ́ rí. Ó ní wage war mentioned here means. Kí wọ́n sọ wípé àlàyé wípé kí á gbógun ti èèyàn àbí àláwò nínú àti ànábì. àti It ànábì means to oppose and to contradict. ó túmọ̀ sí wípé kí wọ́n tako gbogbo nǹkan tí mùsùlùmí tí Islam And gbé kalẹ̀. And it includes disbelief. Ó dẹ̀ ń túmọ̀ sí wípé kí ẹ má ṣe ní ìgbàgbọ́ nínú Islam. Blocking roads and spreading fear in fairways. Ó ní wípé ká máa dènà kí a dẹ̀ máa jẹ́ kí ìbẹ̀rù kó gba gbogbo ilẹ̀ kan. Mischief in the land refers to various types of evil. Ó ní kí a máa fa ìjà àbí èdè àìyedè tàbí kí a máa da ìlú rú. Ó túmọ̀ sí wípé kí a máa refers to various types of kí a máa ṣe onírúurú ìwà búburú. Okay, so just stop níbẹ̀ yẹn. Sherry Al-Balari, mo wish pé irú nǹkan tẹ́ gbé wá fún mi nìyẹn because ìgbà tí mo bí yín pé kí ló ń jẹ́ disbelief ẹ̀yin sọ pé bóyá àwọn kan wá gbógun tì yín no. Ó ní pé tẹ́ bá oppose nǹkan tí Allahu sọ, tẹ́ bá contradict bóyá nǹkan tí Al-Quran àbí tafsir àbí hadith sọ, àbí tẹ́ bá choose kẹ́ má nígbàgbọ́ disbelief, it means you don't believe in Allah. Ó ní pé that's one of the ways in which pé èèyàn lè wage war against Allah. Àkọ́kọ́, ṣé wà pẹ̀lú mi? Ṣé ẹ̀ ń gbọ́ mi? Mọ́mì, ẹ jẹ́ ká béèrè ìbéèrè kan. Albari. Albari kọ́ Albalari ni. Ó ti dà àti Bari àti Balari. Kò sí tó já sí Bari àti Balari mà. Balari ló ń jẹ́ mà. Kò yé mi. Okay. Ẹ jọ̀ọ́ ẹ̀yin jẹ́ Yorùbá bẹ́ẹ̀ kì í ṣe Yorùbá. Ọmọ Yorùbá ni mí pọ́nbélé, ilé ìyá mi ni bàbá mi Yorùbá ni. Ṣé Balari àbí Bari lórúkọ Yorùbá yín? Balari ẹ fi orúkọ Yorùbá lẹ̀, ẹ fi orúkọ Yorùbá lẹ̀, orúkọ tó bá wùyàn nìyẹn lè jẹ́. Nígbà tẹ́mi ò ti ń ṣe Yorùbá, mo lè jẹ́ kí n mọ̀. Ẹ̀bọ̀ bí ó ní nǹkan bá ṣe gbìn nǹkan ló máa ṣe ní kọ́ bóun gbé ni mà. Ẹ lè bá mi pè é, mi ò lè fọ́ọ̀sì mi láti gbìn pé Balari. Ẹ pè àfà. Ẹgbẹ̀rún kan ló ń jà fà. Ẹ pè àfà tó ń da yín lóhùn tó tẹ́ ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ní mà. Ṣé báwa ṣe wà yìí nísìnyí à ń gbógun ti Allah báyìí? Àkọ́kọ́ gbógun ti Allah tó bá dẹ̀ wù yín pé ẹ sọ pé ẹ fẹ́ gbógun ti Allah ẹ lè sọ pé ẹ ń gbógun ti Allah àti pé kò fẹ́ni tó lè gbógun ti Allah. Ẹni sùúrù wàhálà yín ti pọ̀ jù èyí béèrè yẹn kan ẹ ti fún mi ní ìdáhùn bíi 6. bẹ́ẹ̀ ni mà. Ẹni sùúrù ṣé báwa ṣe wà ń bí báyìí ṣé à ń gbógun ti Allah báyìí yes or no ni máa sọ. no ẹ ń ṣe tí ni. à ń ṣe tiwa ni. bẹ́ẹ̀ ni mo ti kà síwájú. mo ti sọ síwájú. ok nísìnyí wọ́n wá sọ pé ẹni tó bá ń gbógun ti Allah òun ni ẹni tó ń tú àṣírí Allah àti Muhammadu gẹ́gẹ́ bí nǹkan tá a kà nínú kínní pé kí wọ́n gé wa lápá àti ẹsẹ̀ so tẹ́ bá rí wa báyìí ṣé ẹ̀yin máa gé wa lápá ni àbí máa kàn wá má gbélébù kílẹ̀ máa ṣe fún wa báyìí. aláwọ̀kọ́ náà ìtumọ̀ tẹ́ tún yẹn Ibn Kathir kọ́ ló sọ ó wà lọ́wọ́ mi bíbà pẹ̀lú láwùbáwá rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń bẹ lọ́wọ́ mi níwájú mi báyìí. ẹni sùúrù ìtumọ̀ tá a tú kò wọ́ọ̀kà bí ẹ̀yin fẹ́ tú ti yín. Rárá òun kọ́ Ibn Kathir kọ́ ló sọ aláwọ̀kọ́ tó bá dá ọkọ̀ àyà Kùránì tó dákọ̀ fásitì Kùránì ojú nǹkan ó ní sábàbù nùzúl ló máa ní sábàbí tó fi wáyé náà máa dẹ̀ máa ka sábàbí tẹ́lẹ̀ fi wáyé fún yín. ẹni sùúrù sà mọ́ mi ṣe ń gbọ́ ṣé kán túmọ̀ ẹ̀ fún wa sà má. No, èmi fẹ́ hand over to Mr. Malik tí wọ́n bá mind. Okay, hand over. Yeah. Ẹ dákun èmi náà dẹ̀ ní ìbéèrè tá a bá parí ọ̀rọ̀ yẹn ẹjọ́ ṣẹlẹ̀ ẹ lè fún mi láyè kí n béèrè ìbéèrè ọ̀rọ̀. ó ti dà dáàdì Malik wọ́n ti fi sọ́dọ̀ yín ṣùgbọ́n mo ní. Mr. Malik, let me pass you the basketball. mo ní fọ́tò fídíò oníyàwó mẹ́ta bí Mr. Malik tẹ́bà. mo ní fídíò kí ló ti ń orúkọ oníyàwó mẹ́ta ní ẹ bá fẹ́ kí n play ẹ jẹ́ kí n mọ̀ ṣẹ́gbẹ́. Mo ti pass the basketball mi ò gbọ́ lárúbáwá tẹ́ bá fẹ́ kàn lárúbáwá ẹni tó máa bá yín confirm ẹ̀ nìyẹn náà mi ò sọ language aláhù. mo fẹ́ rí. Hello. Malik ṣe wà ń bẹ̀. Ṣé mi ò sí lórí ìlànà ni àbí báwo? Ok. Mo ń sọ̀rọ̀. Network yín.
ṣe network mi ni mo ń kó fi díẹ̀ látẹ̀kọ̀ náà so bọ̀ ṣe ṣe manage mi báyìí. Manager. Okay. Afa. Oh no. Hello. Àwa ń gbọ́ yín o. Mr. Malik, ṣé ẹ lè pa kámẹ́rà yín? Èmi lè gbé wá sókè ní Lárúbáwá. Tẹ́ bá pa kámẹ́rà yín, ó máa help. Mo ti gbé wá sí Lárúbáwá. Mo ti gbé wá ní Lárúbáwá. Mo gbé wá ní Lárúbáwá káfà lè kánà ni. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ni. Naam. Tafsir Ibn Kathir ló wà lójú screen yẹn. Ṣé ń gbọ́? Ìyẹn nìkan kọ́ ẹ má bá mi gbé sábàbù nùzúlù ẹ̀ náà wá ẹ dákun. Ẹ farabalẹ̀, mo ń bọ̀. Ẹ jẹ́ ká mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Dojú ẹ mo fẹ́ ká ṣe ni mà. Mo fẹ́ ká ṣe ni sà. Ẹ dákun. Ó lè bá a pè. Ó yé mi, èmi náà mọ̀. Mi ti mọ̀ pé ẹ máa lọ síbi sábàbù nùzúlù. Bẹ́ẹ̀ bí dandan ká lọ bẹ̀. Mo náà mọ̀ pé ẹ máa lọ ṣe gẹ̀ẹ́tì. Ẹ ka tafsir yẹn náà ká gbé láti bẹ̀. Naam, ó ní wa qawluhu innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasadan an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum aw tuqatta'a aydihim wa arjuluhum min khilafin aw yunfaw min al-ard. Ó ní al-aya al-muharaba hiya al-mudada wal-mukhalafa. Naam. وهي صادفة على الكفر وعلى قطع الطريق تنبو وإخافة السبيل ما شاء الله. وكذا الإفساد في الأرض يطلق على أنواع الشر حتى قالوا كثير من السلف منهم سعيد بن المسيب إن قرض الدراهم والدنانير من الإفساد في الأرض. نعم. وقد قال تعالى وإذا تولوا سعى في الأرض ليفسد فيها ويهلك الحق. نعم. نعم. ó ní وقوله تعالى ó ní rárá ẹ má tu ẹ waste time gbogbo ẹ gbé láti al-aya ṣé network mi rẹ̀ dá báyìí abẹ́ ẹ̀kọ́ nǹkan tí mò ń sọ ni. mi ń gbọ́ al-aya náà báàsì yẹn tí báàsì yẹn ń sọ fún wa ó kọ́kọ́ mú al-muharaba ó mú ìtumọ̀ al-muharaba wa iya al-mudada wal-mukhalafa. Òun ni pé ní kéèyàn máa tako nǹkan kó dẹ̀ máa yapa nǹkan. So kí la fẹ́ ló ń bí báyìí ẹ ṣe sùúrù ẹ dúró bí tẹ dé yẹn. So nǹkan tá a fẹ́ lò ní ọ̀rọ̀ yìí òun ni pé Ibn Kathir ṣe àlàyé yìí nǹkan tí wọ́n mí by innama jaza'u alladhina yuharibuna Allah al-muharaba ìtakùtà láì ìgbógun tàlà gẹ́gẹ́ bí aláṣọ àbí ilẹ̀ kan wípé kí ni ìtumọ̀ ìgbógun tàlà so òun nìkan tẹ́ ń try láti yanjú lẹ̀ kan. wàhálà máa ní àwọn fìlúgà ní sàfìlìsílà ẹnu tìyẹn ìtumọ̀ lúgà nìyẹn ó ṣe ìsìlá òun mo mọ̀ fẹ́ gbọ́ yé bẹ́ẹ̀. ẹ sọ bá ẹ farabalẹ̀ náà. ok. tóun ní Ibn Kathir sọ yìí ó ní al-muharaba ó ní al-muharaba ó ní al-mudada wal-mukhalafa. àbí. naam bẹ́ẹ̀ni. ó ní ká yapa sí ni kátàkó ni àbí kìí ṣe bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni. So nínú ìyapa kan sọ mí báyìí ni pé kátàkó bá a ṣe ń ṣe yìí àti pààlà bá ìyapa àlà àti kó sínú ìṣàkóso ẹ̀ torí pé à ń tú Islam à ń lé àwọn èèyàn kúrò ní Islam ṣé àyapa àlà tàbá ìyapa àlà. mo ti wá sọ fún yín pé ní tako àlà yapa àlà nínú ilé ìpele sọ yìí ẹ̀yin ṣe tiyín ni torí ìtumọ̀ tẹ́lẹ̀ yìí ìtumọ̀ rẹ̀ fi wúgà nìyẹn ẹ tú síwájú ẹ dákun ẹ tú síwájú kó lè clear sí gbogbo àwọn tí ó gbọ́dọ̀ wá. lẹ́yìn ìgbà tó sọ ẹ ló sọ ó ní wàhíyà sọ́ọ́díkọ̀ tún àlálùkù sọ́ọ́dífà tún àlálùkù fún yìí. kì í ṣe sọ́ọ́dífà sọ́ọ́díkọ̀ tún náà. wàhíyà sọ́ọ́díkọ̀ tún àlálùkù fún yìí. àlálùkù fún yìí. náà ó ní eléyìí ń pe kèfèrí ó ń pè lódodo ó ń pe ẹni tó ṣe kèfèrí ó ń pè lódodo. náà wàhálà àkọ́tìlẹ̀ tọ̀rí. náà bóyá bí o ṣe kí ni bí o ṣe kí ni ẹgbẹ́ bá sọ ẹsọ tó tẹ́sọ ẹ mi ò rí tú ẹ̀dàpọ̀ ẹ̀tú bẹ́ẹ̀
wàhíà sọ ẹyẹ ní sùlùkì tó wàhíà sọ díkọ̀tún ala al-kufru. ẹ̀yin náà mọ náà wẹ̀ dákun. ẹ farabalẹ̀ náà. ẹ̀yin jẹ́ kí náà wù ní èmi ò ń gbọ́ mistake létí ẹ̀ dákun. náà wù ni mo jẹ. ẹ jẹ́ kí náà wù wáyé àsọ díkọ̀tún ala al-kufru ìsọkúsọ lẹ́sọ̀ náà. mo ní wàhíà sọ díkọ̀tún nígbà yẹn pẹ́ni tó mọ kéwù. kí lè ń wí báyìí. ẹni mi ò mọ kéwù tú mo gbà tẹ́ padà sọ̀rọ̀ nísìnyí ẹ jẹ́ kí náà wù kàwùkà lẹ́pa. kí ni mo kà tó jẹ́. ẹni wàyí àsọ díkọ̀tún ala al-kufru ṣé ala al-kufru ni wọ́n ń pè ní àbí ala al-kufri. kò ń ṣe mi ni mo kà ala al-kufru. ìtẹ̀ka ni ẹ mo sọ pé ala al-kufru. èmi nìkan kọ́ mo wà nígbà tí mo gbọ́ sà. wákfù yìí àfa yìí farabalẹ̀ wàhíà sọ díkọ̀tún ala al-kufru. ẹ̀jẹ̀ ṣe wákfù nìyẹn ẹ̀jẹ̀ ṣe wákfù nìyẹn ala al-kufru tí. ẹ má ṣe wákfù ẹ dákun ẹ dákun pé ìgbẹ̀yìn kéwù ẹ dákun. farabalẹ̀. mo ń farabalẹ̀ sà. torí kọ́ máa ń bẹ̀. so ara ò balẹ̀ so téèyàn bá ṣẹ̀ lọ sí ó dàbí ọmọ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ mathematics ni so tí professor bá ń sọ̀rọ̀ tó bá ní 2+2 orí ẹ̀ ní pé tí bá yọ pé 2+2 2 times 2 ó lè jẹ́ 11 so ó máa rò pé àkílẹ̀ ń sọ you understand so wàá farabalẹ̀ ni so tá a bá ń sọ̀rọ̀ so wàhíyà sọ díkọ̀tún ala al-kufru èmi ò ń ṣe nìkan tí máa sọ pé ala al-kufru ibo ni mo ti fẹ́ sọ yẹn so you are just finding a way to rub everything kó lè rough understand so èmi kọ́ ni mo sọ pé wàhíyà sọ díkọ̀tún ala al-kufru mo mọ̀ kan tó ń jẹ́ harfu jar mo dẹ̀ mọ̀ ṣe tí harfu jar ń ṣe so orúkọ tó bá wá lẹ́yìn ẹ̀ so ó máa gba táwọn ni so imma bil kasr àbí bil ya aw àtàwọn nǹkan tó lọ bẹ́ẹ̀ ṣó ti yẹ so nǹkan tó yé mi dáadáa jù ẹ lọ ni. wàhíyà sọ díkọ̀ ká padà síbi nǹkan tá à ń sọ wàhíyà sọ díkọ̀tún ala al-kufru nǹkan tá à ń ṣàlàyé ń bí báyìí nǹkan tí mo sọ yẹn ṣe ó ní àlùkàn al-muharaba ó fẹ́ ṣàlàyé ìgbógun tì tálà sọ níbẹ̀ yẹn ó wá mú ọ̀rọ̀ yẹn wá ìgbógun tì ó kí ni ìtumọ̀ o ayé ìtumọ̀ hiya al-mudadda wal-mukhalafa ó ní òun ni kí èèyàn takò nǹkan kéèyàn dẹ̀ yà wọn like mo yà sí ẹ ìwọ lọ bá èmi lémi ò lọ mo dìgbà ń kú mi lọ bí tó lọ yẹn mo takò ẹ ìgbà tó ń pè ní al-muharaba nìyẹn so according to this verse nǹkan tí Ibn Kathir ṣàlàyé nìyẹn ipe so tó o bá ti yapa sí Allah o ti kó sínú verse yẹn àbí kí ni túmọ̀ tafsir ó wá tẹ̀síwájú ní wàhíyà sadiqatun ala al-kufr wàhíyà sadiqatun ala al-kufr ó dẹ̀ ń lò ó dẹ̀ ń túmọ̀ sí ìṣe kèfèrí so àfáà yìí ni wọ́n fi sọ pé òun mọ kéwú tú lẹ́ẹ̀kan èyàn ò kí ń sọ wípé wàhíyà sọ ó fẹ́ tú wàhíyà sọ ó fẹ́ tú ó dàgbà tí wọ́n fẹ́ sọ pé so tí kéwú Yorùbá ó fẹ́ tú nítú bó ṣe kà á so kì í ṣe báyẹn ni wàhíyà sadiqatun ala al-kufr ó dẹ̀ ń túmọ̀ sí ìṣe kèfèrí sí Allah ìgbógun tí Allah túmọ̀ sí ìṣe kèfèrí sí Allah ìkan tí Ibn Kathir sọ nìyẹn pé ìgbógun tá ó túmọ̀ sí ìṣe kèfèrí ó ní sọ wípé wàhíyà sadiqatun ó wá ń jó dodo àbí kí ló ń sọ mọ́ra wọn tí ò ní túmọ̀ ó wá wàhíyà sadiqatun ó wá ń pe kúfùrù lódodo àbí ìkan ó ṣàṣọ mọ̀nàmọ́ná nígbà yẹn so ni mo ṣe cut it off wípé rárá o ò mọ̀ tú so ìkanra wípé mo sọ wípé o mọ̀ kéwú tú torí pé òun tú wàhíyà sadiqatun ala al-kufri ìdásí pé túmọ̀ ẹ̀ gangan ni wípé adẹ̀ ń lò fún kúfùrù ó ń túmọ̀ sí ìṣe kèfèrí sí Allah ìgbógun tàlà nínú túmọ̀ ìgbógun tàlà òun ni pé ìṣe kèfèrí sí Allah èyí tẹ̀ tún worse kì í ṣe ìtakò Allah o lẹ́yìn ìgbà tó tú ìgbógun tàlà tán ó tú ìgbógun tàlà sí wípé ìtakò Allah ṣe àgbẹ̀yẹ yàtọ̀ ó tún ní al-mukhalafa tó ní ìyapa sí nǹkan tá a la sọ ó tún wá tẹ̀síwájú pé even ó tún túmọ̀ sí ìtumọ̀ àlàyé nìyẹn wàhíyà sadiqatun ala al-kufri kódà ó tún túmọ̀ sí péyàn kàn jẹ́ kèfèrí lásán ó ti ń takàlá nìyẹn láì tó o bá ti mú kúfúrù lẹ́sà tó sọ pé tọ̀ ìwọ ò tiẹ̀ wàhíyà sadiqatun tó sọ pé kúfúrù ni wọ́n fẹ́ máa ṣe ó ti ń gbógun tàlá nìyẹn nǹkan tí Ibn Kathir sọ so a kì í tú wàhíyà sadiqatun ala al-kufri pé ó wá jódodo lórí kúfúrù ìtukùtù ni mo fi sọ fún ẹ wípé òun mọ kéwútú kó tó mú kanra wípé mo sọ pé òun mọ kéwútú kò fẹ́ máa wá fọ́ọ̀tì nínú ọ̀rọ̀ mi so ní nǹkan tí mo mọ̀ jù ẹ lọ ó ti yẹ báyìí sìn so bí ó ṣe jẹ́ rẹ̀ nǹkan tí mo fẹ́ lò láàrin ibẹ̀ yẹn òun nìyẹn. ẹ ṣé Mr. Malik nǹkan tí mo dẹ̀ sọ náà nìyẹn torí ẹ̀ ni mo ṣe. nǹkan tí aláṣọ ẹ̀fọ́ náà nìyẹn. Yes. Exactly. So I don't understand why do people like to lie and gaslight like this? I mean, kí náà ń gé nínú ẹ̀? Let the truth be the truth. So kó má dàbí pé àkátọ́ aláṣọ ẹ̀ jẹ́ kí n kádé lẹ̀
ó ní kẹjẹ kí kà á síbi tí wọ́n lérò pé bóyá dọjẹ bóyá fi pamọ́ ni ẹ jẹ́ kí n sún bẹyẹn náà kí n kà á sí wọn létí. wàhálà qat'i tariq a máa ń lo ìyapa a máa ń lo ìgbógun tàlá náà sí pé kéèyàn lọ dáná so kéèyàn lọ dáná ó wà nínú nǹkan tó sọ náà pé nínú nǹkan ta tó máa ń tú ìgbógun tàlá sí ni pé bóyá kéèyàn lọ dáná bóyá lọ dáhùn mùsùlùmí lọ́nà àbí nǹkan wàhálà qat'i tariq wa ikhafati sabil tẹ lọ máa dẹ́rù bá àwọn èèyàn lọ́nà ẹ understand so gbogbo àwọn nǹkan tí ìgbógun tàlá túmọ̀ sí yẹn and logically àwa ti mọ̀ tẹ́lẹ̀ náà wípé tán bá léèyàn gbógun tìyàn ìtumọ̀ ẹ̀ ó máa wà nínú ẹ̀ ẹni tó bá lọ tìyàn láyà lọ́nà nísìnyí tó lọ tì í ṣubú ṣe hàn pé ó gbógun tì í náà ní so àwa mọ̀ yẹn tẹ́lẹ̀ pé ó wà ń bẹ̀ so like kẹ́yìn tí ẹ lágbọ́yé nípa Islam kẹ́ lè mọ̀ kan tá là ń sọ gangan náà ṣe túmọ̀ fún yín pé má lọ rò pé kéèyàn kan tìyàn láyà lásán ni o tó o bẹ́ẹ̀ lè ṣe kèfèrí pẹ́rẹ́ tó o bẹ́ẹ̀ lè ṣe kèfèrí má rò pé ó dìgbà tó bá lọ ṣe ọ̀nkìlọ̀ fẹ́yìn mùsùlùmí ni àwọn àfáà tán gbọ́ kéwúyé irú Ibn Kathir yìí pé kó torí tí iná ṣe ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ pé kẹ́ ẹ má lọ rò pé ṣebí kò gbógun tì wá ṣebí kò yìnbọn mọ́ wa ṣebí kò lọ dá wa lọ́nà rárá o ìyẹn náà ara ìgbógun tàlá ló wà ìgbógun ti kíní o ṣùgbọ́n kì í ṣe yẹn nìkan o ẹni ó bá ṣe kèfèrí pẹ̀ lálàá ó ti gbógun tàlá náà nìyẹn o ó ti kó sínú ìdájọ́ yẹn pé innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu ẹ̀san àwọn tí wọ́n ń gbógun tàlá àti òjíṣẹ́ òun ni pé an yuqtalu kí wọ́n pa wọ́n even èmi máa sọ máa tún kọ́ àfa ilẹ́kọ̀ọ́ kan bí báyìí kó lè mọ bí fàṣẹ ṣe lágbára tó ó ní an yuqtalu ìtumọ̀ an yuqtalu ṣe lédè lárúbáwá tí wọ́n bá sọ wípé qatala so mo rò pé à ń gbọ́ mi ok so tẹ́ bá sọ pé an yuqtalu ṣe rí gbọ́dọ̀ ṣe gbé kalẹ̀ yẹn kò sọ wípé an yuqtalu lárúbáwá lè sọ̀rọ̀ báyìí wípé ká ní pé ok ẹ jẹ́ kí n tún fàṣẹ yẹn kà tálà bá fẹ́ sọ̀rọ̀ yìí ó ní ẹ̀san wọn ni pé kí ni o an yuqtalu ní ẹ lè sọ bá mi lédè lárúbá kẹsọ pé an yuqtalu ẹ bó ti yàtọ̀ ọ̀kan ẹ máa mú èpè kan o an yuqtalu ọ̀kan nìyẹn ọ̀kan wà an yuqtalu aláàmọ̀ọ́mọ̀ choose an yuqtalu ìyá àkọ́kọ́ yẹn ó ní reason tí ó bá rí bẹ́ẹ̀ nínú kéwìnú náwù sọ́rùfù tí gáyìí ń try láti play fún mi lẹ́ẹ̀kan tẹ́ tí ó mọ̀ pé babalá bàbá wọn lè mo jẹ́ nínú náwà. tálù ó túmọ̀ sí pé èèyàn ń sọ pé kéèyàn múra sí nǹkan yẹn kéèyàn ṣe nǹkan yẹn lójúpọ̀nà tó burú gan tó lágbára gan at-takfir sígọ́tù at-taf'il sígọ́tù at-taf'il fa'ala nínú túmẹ̀ lédè lárúbá ni pé kẹ́ bá lo gbólóhùn báyẹn ẹ̀ ń sọ wípé kéèyàn múra sí for example nǹkan tó sọ ni pé káníbàlà sọ pé an yuqtalu ẹ pa wọ́n nìtumẹ̀ ṣùgbọ́n bó ṣe lóye pé an yuqtalu ẹ pa wọ́n nípakúpa bí kéèyàn sọ pé ẹ pa wọ́n gan bí kéèyàn fi bínú sọ̀rọ̀ gan so bí èdè lárúbáwá ṣe lọ nìyẹn so an yuqtalu ó tún yàtọ̀ sí an yuqtalu aláàfin an yuqtalu kalẹ̀ pé ẹ pa wọ́n kò sọ yẹn ó wá ní an yuqtalu ẹ pa wọ́n rédèrèdè ìtumọ̀ ni ẹ fi agbára sí pípa yẹn ẹ fi bínú like at-takfir ó tún wá tẹ̀síwájú how you yusallabu ó tún lo the same method fún kẹ̀kẹ́ wọn má gbélébù kò sọ pé an yusallabu ó fi agbára sí ó dàbí kí ẹ sọ wípé manel ṣe hàn pé yàtọ̀ síra wọn wàá ṣubú mẹ́yẹ o wàá ṣubú dànù ayé àbàjẹ́ dànù hàn pé yàtọ̀ síra wọn so èyí nǹkan tí mo ṣàlàyé nìyẹn how yusallabu tàbí kẹ kàn wọ́n má gbélébù ẹ kàn wọ́n ní kàn táyé wọn máa fi bàjẹ́ how yuqatta'a aydihim wa arjuluhum min khilaf tàbí kẹ gé wọn so gbogbo iṣan Allah tún fi iṣan sí ayé yẹn bẹ́ẹ̀ Allah fi ọ̀dájú hàn nínú verse yẹn so ju bí a ti ẹ̀ ṣe ń ka lọ gan fẹ́ni tó bá lágbọ́yé èdè so ọ̀dájú wà ń bẹ̀ dáadáa so àti ìbínú sọ̀rọ̀ nínú àwọn verses tẹ́mi máa ń lò láti fi sọ fún àwọn èèyàn wípé èèyàn ló ń sọ̀rọ̀ nu Kùránì. ṣé mo ti lè sọ̀rọ̀ báyìí mo fẹ́ sọ̀rọ̀ kan ni o Jonathan mo fẹ́ sọ̀rọ̀ kan ni o. so àkókò tó sọ̀rọ̀ ọkùnrin yìí ṣé àtijọ́ gbà wípé ìgbógun tàlá túmọ̀ sí kéèyàn máa bá ṣe ń ṣe yí báyìí à ń gbógun tàlá nítorí à ń tako ọ̀rọ̀ Allah pé ọ̀rọ̀ Allah ò rí bẹ́ẹ̀ nǹkan kan. ní question ìjọ. alẹ́ jẹ́ kí àfa mùsùlùmí kan sọ̀rọ̀ náà ok mùsùlùmí náà ni ẹnì kejì náà so ok bí albala mi rí orúkọ yẹn tán ok albalari so ẹ sọ̀rọ̀. ní question ìjọ. ṣé ó ti yé ok al-Sọ̀yárì àbí kílẹ̀ yín tún jẹ́ ọ̀nà àwọn orúkọ burúkú. mo ti mí ìsìn wọn jù ẹni sùúrù al-Sọ̀yárì àsọyámi òkú ẹni sùúrù.
Mr. Sanyami, ìbéèrè mi lélẹ́yìí sẹ́ ìbéèrè mi rèé sẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé fún ọkùnrin tó tú lábára yẹn ẹ dákun vaasi Kùránì lẹ gbé fún mi mo fẹ́ béèrè vaasi Kùránì eléyìí náà tó tún ilé tí mo tẹ béèrè lọ́wọ́ mi kó bá ń tú kẹ wá bá ń sọ sábàbù nùzúlì àyà tó sọ tẹ́lẹ̀. Fi ara balẹ̀ ọkùnrin yìí. ó sọ sábàbù nùzúlì àyà náà. Farabalẹ̀ wọ́n ló máa ka sábàbù nùzúlì yẹn fún wa ń sìn. ẹ gbé jáde. Ẹ farabalẹ̀ ìwọ náà gbé jáde lọ́dọ̀ ẹ̀ náà. ok kí n gbé jáde lọ́dọ̀ tèmi ó wà lọ́dọ̀ tèmi ó máa dá pé mi ń parọ́ ẹ̀yin náà gbé jáde lọ́dọ̀ tí. Ó máa wà lọ́dọ̀ mi máa wọrí èmi máa sọ. ẹ gbé sójú screen everybody jọ rí. Ìwọ náà gbé jáde wà gbé sójú screen ó ṣeé ṣe lọ́dọ̀ tiẹ̀ náà. ẹ bá mi gbé sọ́yìn pé ẹja Ibnu Kathir àyà tí mo kà tán yẹn nísìnyí ẹ bá sáré mo jáde fún yín. ká tó lọ sí sábàbù nùzúlì sábàbù nùzúlì yẹn wà interested nínú ẹ̀ jù so èmi mọ gbogbo giragira mo sọ pé àṣẹ̀ṣẹ̀ kéwú àṣẹ̀ṣẹ̀ ṣoge òun ni gbogbo yìí tó ń ṣe yẹn so mo mọ bí tó ń lọ èmi gan fẹ́ kó musa. ó ní bẹ̀rẹ̀ alifu àtàṣà tí mo ti jáde lè ké o. farabalẹ̀ ọkùnrin yìí. ẹ máa sọ ìyẹn fún mi ni. ìwà àtàwọn wo ṣá farabalẹ̀ so Ibnu Kathir ẹ download ẹ. ìgbógun tààlà dámi lóhùn ká tó gbé jáde ìgbógun ti Allah bá a ṣe ń ṣe yìí à ń gbógun tààlà bá a gbógun tààlà torí ká. alẹ́ ẹ̀yin ò sí ẹgbà pọ́lọ́run wà rárá tẹ́lẹ̀ náà. Oh my goodness kí ló tẹ̀yin mùsùlùmí máa ń ṣe báyìí. ṣe bá kankan. ẹ jẹ́ ká mú ṣe bí ebo fẹ́ ká lọ síbi sábàbù nùzúlì. ok ṣé tẹ́fẹ́ kí n sọ nìyẹn ẹ̀ ń gbógun tààlà. ok so definitely Allah ń bá wa wí yunifásitì yẹn ẹ̀sán wa ní so oya. naam oya o sábàbù nùzúlì. Oya bí sábàbù nùzúlì jáde. ó ní ọ̀dàná. tẹ̀fsírì wo ibo ló ti fẹ́ ka sábàbù nùzúlì tẹ̀fsírì wo. jẹ́ Ibnu Kathir náà lẹ́jọ́ jáde àfáàná wá sí. Ibnu Kathir naam Ibnu Kathir náà mò ń gbé. ok. tó bá tún wa káàtẹ̀ lóyún náà summa qala ba'duhum nazalat hadhihi al-ayatul karimah fil mushrikina kama qala Ibnu Jarir. ẹ máa tún Yorùbá náà. wọ́n ní àwọn apá kan náà àwọn àfà wọ́n sọ̀rọ̀ yìí pé ní àyà alápọ̀nlé yìí ó sọ̀rọ̀ kalẹ̀ lórí àwọn tán ń ṣe bọ́ gẹ́gẹ́ bí Ibnu Jarir ṣe sọ. Haddathana Ibnu Humayd bá a sọ̀rọ̀ haddathana Yahya ibn Wadi náà sọ haddathana al-Husayn ibn Waqid náà sọ an Yazid náà sọ an Ikrama an Hasan al-Basri náà qala ta'ala ó wá ka àyà yẹn. wọ́n náà sàlátà àti ilẹ̀ àyà fil mushrikin wọ́n ní àyà yìí sọ̀rọ̀ kalẹ̀ nípa ẹni tó ń ṣe ṣíríkù tó ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run faman taba minhum ẹni tó bá túbá nu wọn kó wọn ṣẹbọ mọ́ náà min qabli an tuqdiru alayhi síwájú kó tó di wípé ní wọ́n á fi àwọn ẹ̀yà tí wọ́n dá ọkọ̀ nínú Kùránì yẹn jẹ́ lam yakun alayhi sabil. ń bọ̀. ẹ má bínú Mr. Malik mi mute yín ó echo díẹ̀ so mo fẹ́ kọ́ka tán ètò mi ẹ má bínú. قبل أن يقدر عليه لم يمنع من ذلك أن يقام فيه الحج الذي أصابه. ومن تاب منهم من قبل أن تقدر عليه لم يكن عليه سبيل. Ava. نعم. mo ń bẹ bí mi ò sọ kalẹ̀. Okay. الرجل المسلم من الهادي إن قتل أو أفسد في الأرض أو حارب الله ثم لا يقبل الكفار قبل أن يقدر عليه لم يمنع ذلك أن يقوم عليه العدل الذي أصابه. نعم. wọ́n ní àyà yìí sọ kalẹ̀ nípa àwọn mùṣírikí láwọn ẹni tó ṣẹbọ pẹ̀lú Ọlọ́run faman taba minhum ẹni tó bá túbá nù wọn min qabli an tuqdiru alayhi síwájú kí wọ́n tó fọwọ́ bàyẹn pé bóyá ó ti sáré lépa báwọn kèfèrí nígbà tí wọ́n fẹ́ mú. Now, lam yakun alayhi sabilun ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún walaysat tuhrizu hadhihi al-aya ar-rajula al-muslima min al-haddi. wọ́n ní àyà yìí náà dẹ̀rí wọ́n ní kò kéré pé kò gáìdì ẹni tó tún jẹ́ mùsùlùmí náà kó níbi kí wọ́n ṣe hajj fún ká ṣe iqamatul hajj fún. ìyẹn túmọ̀ sí pé ní ẹni tó ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tó ń ṣe islam tó wá sọ pé ní o ò ṣe islam mọ́ islam ní ká ṣe yustadab kó ṣe istitaba fún ní ẹ̀ẹ̀mẹ́ta fọ́jọ́ mẹ́ta kọ́ sọ fún wípé ní lọ túbà tí ò bá ti túbà yókùtà wọ́n pa ni fún àwọn sábàbí tá a sì lè ṣàlàyé. náà àwọn ní nkọ́tàlà tí ẹni bẹ́ẹ̀ tóun náà bá ti pààyàn àwọn afsada fil ardi àbí tó ti ṣèbàjẹ́ lórí ilẹ̀ àwọn haraba wà àwọn rasulahu àbó gbógun ti Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ tó mọ̀ láyé qabila kuffar lẹ́yìn ìgbà náà ó wá lọ bá wọn kèfèrí
àyìn yókòdàrọ kọ́bílà àyìn yókòdàrọ àlè síwájú kí wọ́n tó ṣèdájọ́ lé lórí lámúyẹ̀mọ̀ náà ó dálíkà á ní ìkọ́ máa rí ìlàádùn àlẹ́dí àsọ̀ọ̀bà kò sí yẹn pé ó ti lépa lọ báwọn kèfèrí yẹn kò dá dúró wípé ní kí wọ́n ṣe hádù tí ó bá a mu tó ṣe déédéé rẹ̀ tó bá a mu kí wọ́n ṣe hádù yẹn kí wọ́n ṣe fún ìyẹn ní pé ní wọ́n pa ni àtàwọn ìdájọ́ tí Ọlọ́run ọba tọ́lọ́run sọ nínú Kùránì yẹn. náà wọ́n ní wàá Abu Dawud wà Nisa'i mẹ́ńtọ̀rí kí wọ́n kọ́ máa ní Abbas tafsiri yẹn pọ̀ mi báyìí kí n dúró lórí ibi tí mo ti kà yẹn. náà tafsiri àyà yìí nísìnyí ó ń jẹ́ kó yé wa pé ní ẹni tó ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run aláwọ̀kọ́ kò báyìí rí torí ìbéèrè tẹ́bi mí nìyẹn ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí nísìnyí àyà yìí ò báyìí rí torí ẹ̀yin ò gbà pọ̀ nǹkan kan tiẹ̀ ń bẹ tí ń jọ́ lọ́n ẹni tó dẹ̀ ń pè ní mushriku òun lẹni tó ń jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sí Allah. bro náà mo ń dọ́. so ẹ máa continue mo ń gbádùn yẹn ẹ máa continue ọ̀rọ̀ yín o mo kàn fẹ́ sáré interrupt mẹ́yẹn ni. ok ọlọ́ngbọ́ nǹkan mo fẹ́ sáré ẹ má bínú ó ti mọ́ mi mi ń lè sọ̀rọ̀ láì lecture so ẹ má bínú tí n bá pè ní lecture òun fẹ́ sáré lecture ẹ fẹ́ sọ̀rọ̀ tí ní aspect yẹn ṣe understand so no kò ń ṣẹ̀yìn ni kò sí lè mí ìgbé ẹ̀yìn again so àwa tá a jẹ́ kéfì tá a gbọ́ ló ń gbọ́ tẹ́ ń gbọ́ mi báyìí àbí kẹ́ ẹ ṣe ẹ ṣe mute ẹ ṣe so àwa tá a jẹ́ tá àgbàlá tá a jẹ́ kéfèrí so ṣe rí tá bá sọ pé atheist pàápàá jùlọ àwa tá tó dàbí pé atheist ní wáyé tá bá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n rí pé kéèyàn kàn má believe nínú something like nǹkan kan tó ń darí kéèyàn má believe nínú pé ilé ayé ó nípìnlẹ̀ tàbí force kan wà tó behind the universe generally no ṣé ẹ̀rẹ̀ ń gbọ́ mi báyìí because àbàlá lọ́dọ̀ mi bí báyìí. Yeah, à ń gbọ́ yín. ọ̀dọ̀ mi bí báyìí ó ń ṣe bálabàlá ó ń gbìmọ̀ bẹ́ẹ̀ ń à ń gbọ́ yín à ń gbọ́ yín. ok so wọ́n rò pé tí kò bá ti wọ́n rò pé tá a bá ti sọ wípé àwọn tán jẹ́ tán gbá tán follow ẹ̀sìn kankan they don't believe in Allah they don't believe in Jesus they don't believe in anything just wọ́n kàn believe pé so atheism ti bẹ̀rẹ̀ látòrí ìmágbà pé Ọlọ́run wà gẹ́gẹ́ bí àwọn ẹ̀sìn yẹn ṣe gbà pé wọ́n wà wọ́n lọ jẹ́ sí pé philosophy Yorùbá ó súnmọ́ atheism bí abatara kò lè ṣe dáadáa philosophy àwọn bàbá wa lẹ̀ Yorùbá ó súnmọ́ atheism gan ẹ understand so nítorí wípé so nǹkan tó pọ̀lọpọ̀ àwọn èèyàn rò ní pé ẹni téèyàn bá kàn ti gba so ìtọ́kàn tó pè ní atheism ni pé atheist ni pé ẹni tí ò gbọ́lọ́ ń gbọ́ kò gbà pé nǹkan no atheism ti bẹ̀rẹ̀ látòrí wípé mi gba Ọlọ́run bẹ́yìn ṣe gbà ó lójú ó nímú ó wà lókè ó jókòó sórí àga agbádá rẹ̀ fẹ̀ ìkànkàn àga rẹ̀ tóbi bí Islam ṣe gbé kalẹ̀ bí Christianity ṣe gbé kalẹ̀ bí other people ṣe gbé kalẹ̀ ó ṣe fàkíà ó ṣe kàǹkà Islam máa sọ wípé alájókòó sórí àga kan tó wúwo so àwọn tó bá ti nígbàgbọ́ nínú bí àwọn Abrahamic religion yẹn ṣe gbé kalẹ̀ or other people tó nígbàgbọ́ nínú àgbékalẹ̀ Ọlọ́run yẹn there is one God tó jókòó síbi kan pé kó máa retí kó sùn àwọn yẹn atheism ti bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn so ẹni tó ibi tí mo wà lọ gan ni pé ẹni tó bá wá rí báyìí ó possible kí yàn jẹ́ atheist kó dẹ̀ tún máa ṣẹbọ you understand ẹni tó bá according to Islamic philosophy ẹni tó bá jẹ́ atheist àfà ó tún possible kó máa ṣẹbọ nítorí pé ẹlòmíì lè jẹ́ atheist ó dẹ̀ tún nígbàgbọ́ nínú spirituality díẹ̀díẹ̀ kó nígbàgbọ́ nínú spirituality èèyàn lè jẹ́ atheist kó nígbàgbọ́ wípé tóun bá pa ó kan méjì science bíi science Yorùbá lápẹẹrẹ so ó nígbàgbọ́ nínú pé tóun bá pa ewé kan mọ́ kan nǹkan kan máa ṣẹlẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ kò ń ṣe gbogbo atheist ni kò nígbàgbọ́ nínú spirituality 100% no ẹlòmíì lè jẹ́ atheist but tó máa nígbàgbọ́ nínú ewé àtegbò wípé jẹ́ kí n ṣe báyìí jẹ́ kí n ṣe báyìí jẹ́ kí n ṣe báyìí so irú atheist bẹ́ẹ̀ lè rúbọ ó lè ṣẹbọ so irú atheist bẹ́ẹ̀ lẹ́bọ ni náà so pé Allah ń sọ wípé ẹ fẹ́ mú excuse fún Allah níbẹ̀ yẹn ẹ fẹ́ gbé Allah sápamọ́ so kẹ́ lè sọ wípé bóyá kò kúkú bá wa wí nítorí pé àwọn òkú fẹ̀ kan gbọ́ lọ́ngbọ́ ẹlẹ́bọ wà bí báyìí ẹ lọ sáà so atheist wà nù wa ẹlẹ́bọ dẹ̀ ni wa so àfà so èmi kàn fẹ́ kó clear wípé pé èèyàn jẹ́ atheist èèyàn gbọ́ lọ́n gbọ́ kò túmọ̀ sí pé yóò lè jẹ́ lẹ́bọ nítorí pé ó wà nù atheist tó yẹ sí pé wọ́n believe nínú spirituality so tán believe nínú pé ok ibi spirituality náà dẹ̀ ní ẹbọ tí máa ń wáyé according to Islam so nínú spirituality yẹn náà ni ẹ ti ní àgbọ́yé pé èèyàn ń ṣẹbọ ẹ ti get so ẹ tẹ̀síwájú àfà nínú tẹ̀síwájú tí ẹ ń ṣàlàyé lọ ká máa gbádùn yín lọ ẹ ṣeun.
fìlà yóò wá pọ̀ jù bàbá. ok kò ń ṣe àlùbàlárí náà sí kámẹ́rà. ok ṣé ń gbọ́ mi báyìí. ṣé ń gbọ́ mi. a wà pẹ̀lú yín. ok ó sọ̀rọ̀ nípa pé ní ìyẹn tí ẹlẹ́bọ̀ yẹn náà bá ti tàjẹ́ ẹlẹ́ tó dẹ̀ ti ṣèbàjẹ́ lórí ilẹ̀ ẹ̀ pa ni o kó jẹ́ mùsùlùmí tóun náà lóun ò ṣe islam mọ́ tó wá lọ nípa báwọn ẹlẹ́bọ̀ yẹn ẹ̀ pa òun náà ni. naam. ìbálàrí. naam. ẹjọ ẹ dákun ṣé ń gbọ́ mi báyìí. mo ń gbọ́ yín. à ń gbọ́ yín àbá ẹ máa sọ̀rọ̀ àgbà. mo ń gbọ́ yín. ṣé ń gbọ́ mi báyìí. mo ń gbọ́ yín. kí la fẹ́ lò. èèyàn kan tún bá mi sọ̀rọ̀ yóò ti dèèyàn méjì tó ń bá mi sọ̀rọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà. kò sẹ́ni kan tó ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin àtàfà lẹ́jọ́ interrupt ara yín. naam. so kò yẹ kó yẹ àfà méjì wà lókè. naam. tẹ̀síwájú àwọn. ọ̀rọ̀ tí wọ́n wá sọ nígbà tí wọ́n sọ̀rọ̀ sábàbù nùzúlì àyà yẹn àwa rí àyà Kùránì tó bá a mu tó ṣe déédéé Ọlọ́run ní láàyè ní akumullahu anil ladina lam yuqatilukum fid-din. mi nígbà eléyìí o. irọ́ àbòsílẹ̀ bẹ́ẹ̀ ṣe nìyẹn àbòsílẹ̀ bẹ́ẹ̀ ṣe nìyẹn. mo bá mi ìṣàbòsí ẹ ṣe sùúrù ẹ jẹ́ n ṣàlàyé bó ṣe jẹ́ mi nígbà kẹ́ mú àyà mi wá torí ẹ mọ reason ẹ máa bí. lórí pé ní ọ̀tọ̀ọ̀tọ̀ lẹni tó sọ. ẹ ṣe sùúrù náà mi nígbà kẹ́ sáré lọ síbi àyà mi ń sìn àyà tẹ́ ń sọ yẹn náà kò sí mo máa ń sọ fún yín ẹ máa farabalẹ̀ pẹ̀lú mi kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ kó kàn dàbí ìgbéraga ni so kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ tèmi ò mọ̀ pé ẹ máa sọ. no ok tẹ́ ẹ mọ̀ pé ẹ máa sọ. ok ẹ farabalẹ̀ tèmi ò mọ̀ wípé ṣé nǹkan kan so láyé ní hákùnmù lọ àwọn tó bá bá yín jà ní kẹ́ gbógun tì àwọn tó bá bá yín jà ẹ fìyẹn lẹ̀ náà ní tó gbé wa wá sí bíbá yìí òun ni wípé ẹ fẹ́ ẹ ní agbọ́dọ̀ mú sábàbù nùzúl wá. bẹ́ẹ̀ ni so ẹ wá jẹ́ kí clear ọ̀rọ̀ yẹn tán since ẹ sọ pé bẹ́ẹ̀ ni ẹ ṣe sùúrù ẹ̀yin lẹ wo koko mọ́ sábàbù nùzúl. bẹ́ẹ̀ ni mi ò lè ti parí ọ̀rọ̀ mi àyà mi mú wá tí mo fi sọ̀rọ̀. àyà mi lẹ fẹ́ mú wá ok àyà tẹ fẹ́ mú wá yẹn mò ń bọ̀ àyà tẹ fẹ́ mú wá yẹn ṣé nu tẹ̀fsírì yẹn lẹ ti fẹ́ kà ṣé wọ́n mú wá nu tẹ̀fsírì yẹn ni. wọ́n lè má mú wá nu tẹ̀fsírì bọ̀ èmi tẹ́mi ń ṣàlàyé ọ̀rọ̀ mo lè mú wá àbòsílẹ̀ bẹ́ẹ̀ ṣe yẹn tẹ bá ní ìmáka. oh my goodness ṣé àyà yẹn ni sábàbù nùzúl livasi eléyìí tá à ń kà lọ́wọ́ ni ṣé àyà tẹ fẹ́ kà yẹn ni sábàbù nùzúl ni. mo fi ń báàkì ọ̀rọ̀ mi ni àrọ̀ tí mo ń ṣàlàyé lọ́wọ́. sábàbù nùzúlì. mo ti ka sábàbù nùzúlì ṣe bẹ́ẹ̀ mi dẹ́ ń ṣàlàyé ẹ̀ ní mo lè fa kàwé ọ̀rọ̀ náà. ok ṣe sùúrù ṣé sábàbù nùzúlì lẹ kàlẹ́ kan yẹn àbí. bẹ́ẹ̀ ni. sábàbù nùzúlì lẹ kàlẹ́ kan yẹn. bẹ́ẹ̀ ni kí ni pọ́ìntì tẹ mú jáde fún wa ní sábàbù nùzúlì yẹn kí ni pọ́ìntì tẹ rí mú jáde fún wa. ẹ ṣe sùúrù tá bá fẹ́ treat verse mi a máa treat ẹ̀ lọ́tọ̀ kò sẹ́ni tó ń sá fún yín bíbà yìí. sábàbù nùzúlù yẹn ṣé ẹ gbọ́ mi ẹ o sábàbù nùzúlù yẹn kí ni àkòrí ọ̀rọ̀ yín nínú ẹ tí ì parí ẹ̀ débì kan. àkòrí ọ̀rọ̀ mi lórí ẹ̀ kí n bóyá kí n summarize báyìí nísìn òun ni wípé ní Ọlọ́run ní ká pa ẹni tó ṣẹbọ àmọ́ pẹ̀lú májẹ̀mú tó wà ń bẹ̀ ni wípé ní tóun náà ti pààyàn ṣó pa mùsùlùmí ṣó ti ṣe bàjẹ́ lórí ilẹ̀ kó ti tẹ̀jẹ́ mùsùlùmí lẹ̀ ẹlẹ́ẹ̀kejì mùsùlùmí tóun náà ti ṣe islam tó wá padà jọ́ àwọn oníbàjẹ́ apani ìtì bẹ́ẹ̀ nìyẹn ìtọ́lọ̀ sọ lórí ẹ̀ nìyẹn. ok pé ẹni kì í ṣe wípé èèyàn kan ń takò àlá ó gbọ́dọ̀ jẹ́ pé o ò ṣe tiwa pípé o ò ṣẹ̀sìn tá à ń ṣe o dẹ̀ ń sọ tiẹ̀ o ń sọ tó bá wù ẹ́ lẹ́nu ìyẹn wá ní ká pa irọ́ islam kọ́ wa bẹ́ẹ̀. ok but ẹ ti gbàgbé ìtumọ̀ ìtakò àlá lẹ́ẹ̀kan kì í ṣe dandan ni pé ká fọ̀bẹ sí yín lọ́rùn tá a bá kàn ti takò yín tá a sọ pé àlá irọ́ ló ń pa tàbí tá a bú àlá ó ti kó sínú ìtakò àlá náà ni ẹ ti gbàgbé ìtumọ̀ takò. òun náà mo fi sọ fún yín pé ní ẹ kọ́kọ́ lọ mọ ìtumọ̀ nǹkan ní lúgà àti ìsìláwù. ok ibi táfà ti wá sọ yẹn ibo ló ti wo ni lúgà ń bẹ wo ni ìsìláwù táfà gẹ́gẹ́ bí àfà ṣe mú wá yẹn ṣáfà sọ ń bẹ pọkàn ní lúgà ọ̀kan ní ìsìláwù gẹ́gẹ́ bí. wọ́n lè máa ṣàdáyàn rí ẹ̀ka òṣùlù ni ẹ lọ lékè o àbí ẹkẹ wò ó yẹyin jẹ ẹka òṣùlù ni. kí ló dé tó àwọn èèyàn ẹ fi ọ̀rọ̀ òṣùlù lẹ àwọn èèyàn jágbẹ. ẹ má jà fílẹ̀ owó so papọ̀ mọ́kùnrin nínú òṣùlù tó papọ̀ mọ́kùnrin ẹ má jà fílẹ̀. ó ti yé ok nǹkan tẹ́ ẹ̀ sọ́ọ̀sì ni pé mistake ni Ibn Kathir ṣe according to tafsir tó ṣe wípé tẹ́ ẹ bá ṣe. àfa gba onítẹ̀fsìrì ni kò dẹ̀ nígbà tó bá tó ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé òṣùlù tó yẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé àwọn aláìmọ̀ kan tí ò gbọ́n kan yé lọ́sẹ̀ ìmọ̀ máa wáyé pé ní ìwé ìṣòro òṣùlù bẹ̀. kí ló dé tó fi tú al-muharaba nínú verse yẹn kí ló tó fi dá yan rí wípé eléyìí ni lughawi nínú ìtumọ̀ tí mò ń tú eléyìí ni ìsìláyé. wípé eléyìí ni lughawi eléyìí ni ìsìláyé yóò lè má tú bẹ́ẹ̀ wípé ní eléyìí ni lughawi eléyìí ni ìsìláyé. definitely orí Ibn Kathir rò pé nìyẹn sì tí ò bá sọ bẹ́ẹ̀. àfa àgbà tó rí ẹ pé ni àfa àgbà tó rí ẹ pé ni. so tó bá wá rí bẹ́ẹ̀ orí rẹ pé ju ti yín lọ ohun tó tu síbẹ̀ tí ó dẹ̀ sọ pé léyìn ní ìsìlá tí ó sọ pé léyìn ní lúgọ̀. ibi tẹ́yìn tí máa mọ̀ wípé ní àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àtẹni tó kọ tíra pé orí àwọn méjèèjì pé ju ti yín lọ ibẹ̀ lẹ́sìn sọ pé ní ká fọ̀rọ̀ òṣùlù ilẹ̀ àdẹ̀lẹ̀ kò yẹ pọ́sibù ká fi òṣùlù ilẹ̀ ju láì tá a bá fẹ́ tú Kùránì. ok mo ti gbọ́ ó yá tẹ̀síwájú. so
aya mi tí mo fẹ́ bí yín báyìí nísìnyí pé aya tí mo fẹ́ kà tí mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn kí ni reason tẹ̀bí ní àfilẹ̀ ká má lọ bẹ̀. torí wípé àti ìyanjú vaseline tá à ń sọ̀rọ̀ nípa yẹn. a sì ń yanjú ẹ̀ lọ́wọ́ náà ni òun náà la fẹ́ fi mo fẹ́ mú wọlé láti yanjú ẹ̀. nǹkan tẹ́mi fẹ́ lò ń bẹ̀ ni wípé nǹkan tẹ́mi sọ pé àní ti lọ bẹ̀ ni pé. àwọn tí ò gbọ́ kùránì yìí tán gbọ́ kìíní yẹ kàn ń dorí ọpọlọ wọn kojú ní kódà. o fẹ́ farabalẹ̀ náà wóró ló kanú tẹ̀síìlì tó kalẹ̀ kan. òun ló sọ pé ká má tí ì lọ. kódà àbòsí ni wàhálà àbòsí lẹ̀ ń ṣe yìí. ó farabalẹ̀ náà torí pé Ibn Kathir sọ wípé tẹ́ ẹ bá ti ṣe kúfúrù tẹ́ ẹ gbàlagbọ́ ó ti wà nù tako Allah náà nìyẹn. ìwọ́n yọ kúrò ó sọ pé ọ̀kan lúgọ̀. ok tá a bá sọ̀rọ̀ nípa wípé nǹkan kan túmọ̀ sí lúgọ̀ ṣé àlùmáànà lúgọ̀ wí ṣé kò wúlò nínú ìtumọ̀ Quran ni. máànà lúgọ̀ wí ó lè ní tààsírù bọ̀ tààsírù yẹn ò ní tó ti ìsìláyé. ok ọ̀bọ̀ ó máa wà nínú ẹ̀. ó lè wà ó ní ìtumọ̀ yẹn lè wà ń bẹ̀ bọ̀ kò ní lórí pa tó ti ìsìláyé nínú ẹ̀. bọ̀ tó máa wà nínú ẹ̀. ó lè wà nínú ẹ̀ sẹ́. ó wà wà nínú ẹ̀ so wà á ti sọ̀rọ̀. ẹ̀rọ mo sọ́ọ̀rì láti sọ̀rọ̀ yìí o mo sọ́ọ̀rì láti béèrè question yìí o. àti sọ̀rọ̀ gan-an ya àfàtẹ̀síwájú ó ti mo sọ́ọ̀rì láti béèrè question yìí o. yàwọn èèyàn ó yà lọ síbi verse. mo sọ́ọ̀rì láti béèrè question yìí o. lọ síbi verse tó fẹ́ mú. tó bá ní jálásà àti kán adà ẹ dákun kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì. kí làwọn èèyàn fẹ́ fi yẹn ṣe àwọn tó wà níbẹ̀. ẹ̀yin gangan lèmi bá níyẹn kí bá lè mọ̀ wípé ní tẹ́ǹka ẹ̀ gbọ́ yóò dẹ̀ yé yín. ok kó wá lè mọ̀ wípé èdè lárúbáwá yé mi tó bá sọ pé kán adà ṣé tí bá ti sọ wàá gbà pé lárúbáwá yé mi dáadáa. ẹnìṣó. ok so there are a lot of ways tó fi television difference láàrin kán adà àti jálásà. so kán adà túmọ̀ sí ójòkó jálásà náà túmọ̀ sí ójòkó. so bọ́tà bá sọ pé kán adà ó túmọ̀ sí pé èèyàn jòkó wá látòkè. ẹ̀rọ tó bá sọ pé kán adà èèyàn jòkó wá látòkè like èèyàn wà lókè èèyàn wà ní dúró ó wá lọlẹ̀ lọ́dọ̀ jòkó ẹnìyẹn kán adà nìyẹn ó jòkó yẹn torí àtòkè ló ti wálẹ̀. so tá bá sọ wípé jálásà bóyá ẹnìyẹn rọ̀gbọ̀ kú tẹ́lẹ̀ bóyá ìtọ́jà fún mọ̀ jálásà ìtọ́jà àwọ̀lán so ó kọ́kọ́ fẹ̀gbẹ́ rọ̀ tàbí ó bẹ̀rẹ̀ ó lóṣò ó wá jòkó ìyẹn ni jálásà so ìjòkó tó wá látòkè látòrí ìdúró ni kán adà ìjòkó tó wá láti ìrọ̀gbọ̀kú òun ni jálásà. láti ìrọ̀gbọ̀kú nìkan ni èèyàn olè kàn ádà kó wá jálásà lẹ́yìn ìgbà tó kàn ádà tán. ṣé ṣe lárúbáwá ní Islam fa ṣe ń gbọ́ kí ṣe lárúbáwá ní Islam kí ṣe kókó gbọ́ lárúbáwá ní Islam. ọ̀nà ìbọn wọ́n fẹ́ tú Kùránì ọ̀ gbọ́ lárúbáwá yé ni o mọ sọ́rí fún olè tú lárúbáwá olè tú Kùránì. Mr. Malik Musa ṣe ń gbọ́. tẹ́tẹ̀ rí àfà tó ń sọ̀rọ̀ ẹ dákun ẹni sùúrù ẹ mọ̀ pé ní kọ́nyà tó lè kú Kùránì ọ̀ gbọ́ lárúbáwá yé ni. ṣé mo wá gbọ́ sí àbí. dáadáa. òun náà mo wá béèrè lọ́wọ́ yín pé ní ṣé ìyẹn lè kàn á dà kó wájà lásà. ṣé mo gbọ́ sí àbí nǹkan tí oníkì ṣe yà. ẹ ti dáhùn béèrè mi tán mo ṣe ń béèrè question. Aba Malik Musa ṣe ń gbọ́. Mr. Malik Musa. ẹ bá mi mute àfà kan náà kẹ́nìkan tiẹ̀ sọ kó jẹ́ kẹ́nìkan ẹ mute àfà kan ẹ mute ẹnìkan. Mr. Malik Musa. ká ṣe dáwọ̀ lájọ bá ń bì nípa. sálárí ẹ náà ti dá sí. ok kí má tún ti dá sí báyìí ẹ ti gbẹ́ lómi wọlé ó yá bismillah àjọ wà ń bì náà ni. sálárí ẹ ti dá sí àbí àlùsọ́lù yàrá. Bàlárí jàre ọ̀rẹ́ mi. Naam, ń bẹ pẹ̀lú ọmọ ìyá mi. Kọ́ àdà àti jálásà ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì ni ẹjọ́ ti yé. Òun ni mo wá sọ pé ní ṣé ìyẹn lè kàn á dà kó wájà lásà. Why tó ṣe béèrè question yẹn again since tí mo ti gba alákọ̀ọ́kọ́ yẹn why tó ṣe tó kí ló ń wá. Bóyá mi ò tí agree. Ok ṣé analysis mo mú àyẹn ṣé kò lọ ni. Àmì ò mọ̀ bóyá mo ti agree pẹ̀lú analysis yẹn. Ìbéèrè ṣé ìyẹn lè kàn á dà kó jà lásà lẹ́yìn rẹ̀ simple question yes àbí no. Tó o bá agree you understand so tó o bá agree a jẹ́ pé nǹkan yẹn ìwọ ni òye. Àní rárá má sọ yẹn fún mi sẹ́ ìbéèrè tí mo béèrè ní kó dá mi lóhùn kò ṣàgídì. Oh my goodness. Kò ṣàgídì náà. So correct tàbí kò correct. Rárá má ti béèrè yẹn sẹ́ àní dáhùn pé ṣé èèyàn lè kàn á dà lẹ́yìn ìgbà tó kàn á dà kan kó wá jà lásà padà. Òun àdáni báyìí bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kó kàn á dà kó wá jà lásà padà náà. Ok ipe ó jókòó sí ibo ó wá jókòó sí ibo ẹ dákun ẹ ṣàlàyé. Ọkùnrin yìí ẹ ti ń fa ọ̀rọ̀ lọ sí ibi make sense mọ́ sáwọn tó ń gbọ́ wa because wọ́n understand so ibi tí mo ti fún ẹ lésì dé yẹn ó ti dá. Ó dá àyà tí mo fẹ́ mú wá jẹ́ mú wá ibi ṣàlàyé ọ̀rọ̀ ibi ṣàlàyé ọ̀rọ̀ tẹ́wọ̀ bàbá ẹ̀ tó dẹ̀ sá. Ẹgbẹ́ mi ìlọ́bì kankan mo wà ní. So àyà tí mo mú wá kílẹ̀ tó ní má mú wá. Bàbá ọkọ mi ẹnu ò torí pé àti ìyanjú ẹ̀tàn ni ó yá mo ṣẹlẹ̀ mú wá báyìí. Ok mo lè mú wá báyìí àbí. Mo ń bọ̀ nǹkan tó ń sọ níbi verse yìí kò clear èyí tá à ń sọ verse tá à ń sọ lẹ́ẹ̀kan sábàbù nùzúlù sọ pé fẹ́ mú wá sábàbù nùzúlù yẹn ò ní ìtumọ̀ so àgbọ̀n nǹkan tó sọ yé. Ok ẹ̀gbọ́n tí mo sọ yé
so ìkan tó sọ òye kò clear. ẹ ṣe bọ́ mẹ́lọ́dọ̀ tí yín náà yẹ kákẹ́ tú kájọ́. Ok ó ní innama jaza'u alladhi ìgbà tó mú ọ̀rọ̀ yẹn wá so ló jẹ́ kí n wò ó ní nazalat hadhihi al-aya fil mushrikin ó sọ̀kalẹ̀ nípa àwọn ẹlẹ́bọ ó ní faman taba minhum min qabli an taqdiru alayhi ẹni tí ó bá túbá nu wọn kọ́wọ́ yín tó tẹ̀ lam yakun lahu sabil kò sí nǹkan kan walaysat yuhrizu hadhihi al-aya ar-rajul al-muslim min al-hadd eléyìí ò sọ wípé bóyá mùsùlùmí tóun náà bá jẹ́ mùsùlùmí tó bá dáràn àbí tó bá ṣe nǹkan kan eléyìí ò sọ wípé bóyá kò ní hádù ìjìyà tó bá tọ́ fún tí mùsùlùmí náà bá ṣe nǹkan kan ẹran so in qatala aw afsada fil ard aw haraba Allahu wa rasulahu tó bá ṣe ìbàjẹ́ lórí ẹ̀ tàbí ó ṣe gbogbo nǹkan wọ̀nyẹn tó gbógun tàlá àti òjíṣẹ́ náà tó gbógun tàlá àti òjíṣẹ́ ẹ máa gbọ́ nǹkan tó sọ ó ní tó bá pààyàn tàbí ó ṣe ìbàjẹ́ lórí ẹ̀ tó gbógun tàlá tàbí òjíṣẹ́ tó gbógun tàlá àti òjíṣẹ́ oye so thumma lahiqa bil kufar lẹ́yìn wa lọ́jọ́ àwọn kèfèrí qabla an yuqdar alayhi kó tó di pé wọ́n ọwọ́ tẹ̀ lam yamna'u dhalika an yuqama alayhi al-hadd alladhi asaba ìyẹn ò kọ̀ fún kí wọ́n gbé ìjìyà tí ó tọ́ fún. So kí ni kókó nǹkan tẹ́ fẹ́ ló ń bẹ̀ ẹ sọ kó clear. Torí èmi expect àbí èmi ní network mi ò dá ní nǹkan tẹ́mi expect lọ́dọ̀ àfa bóyá kí n lè bá yín sọ bẹ́ẹ̀ mi ṣe expect kẹ́ ẹ sọ. ó yá ẹ sọ bí ẹ ṣe expect kí n sọ. So bẹ́ẹ̀ mi ṣe expect pé kẹ́ sọ òun ni wípé okay o verse yìí o sábàbù nùzúl ó ní sábàbù nùzúl reason tó fi sọ̀kalẹ̀ àwọn nǹkan ló ń bá wí kì í ṣe gbogbo èèyàn for example sìn àwa náà ń takò Allah ni nínú àgbọ́yé verse yẹn tó yẹ kó ní gẹ́gẹ́ bí nǹkan ti fàṣájú bá a ṣe ń sọ̀rọ̀ nípa Islam pé ẹ̀yin èèyàn ká ń discourage àwọn èèyàn pé ká má ṣe mùsùlùmí náà ká má jẹ mùsùlùmí ká má ṣe Islam à ń gbógun tà Allah náà ni ordinarily tá a bá kàn ka verse yẹn ń bá wa náà wí so ìdájọ́ wa ni pé ìzídà kan pa wá tàbí kan kún wá sí wẹ́wẹ́ tán kan gé ẹsẹ̀ kan ṣe kíní kan tàbí kan lé wa kó lórílẹ̀ ìdájọ́ yẹn ran àwa náà so tẹ́ bá fẹ́ sọ pé kò ràn wá ẹ̀yin máa wá ẹ máa sọ pé ókè o sábàbù nùzúlù rẹ o àwọn nǹkan náà ń bá wí ló sọ̀kalẹ̀ nítorí wọn. ok ó ṣe bẹ́ẹ̀ lẹ́ ń lọ àwọn tí àyà ń bá wí gangan nínú Tafsir Jalalayn òun sọ àwọn tó ń bá wí gangan àwọn yẹn ni wọ́n ń pè ní àwọn ìrìjìn tí wọ́n wá sí Mẹ̀dínà wọ́n wá ń darán jẹ́ Mẹ̀dínà àwọn táwọn ń sọ yìí kẹ bá máa mọ ipe ní sinitọ́ gbé wá fún sábàbù nùsùlù yìí kò wá papọ̀ mọ́ ìtumọ̀ ipe ní ẹ̀yin ń gbógun ti Allah so ẹ̀yà jẹ́ pé láwọn tó ń gbógun ti Allah tán mí níbẹ̀ yẹn òun ni wípé ní àwọn tí wọ́n ń dáná torí àwọn kò tọ́rùn túrúkù àwọn ni àyà yìí sọ̀kalẹ̀ lórí tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń dáná. jẹ́ kí wọ́n béèrè question kan lọ́wọ́ ẹ̀ ṣé o mọ kọ́ńdà tó sọ̀rọ̀ usulu lẹ́ẹ̀kan oní usulu fúkì so mò ń sọ fún ẹ wípé gbogbo àwọn kan wọ̀nyẹn kì í ṣe pé àwa náà àmọ́ ṣùgbọ́n tọ́rọ̀ bá ti ń débẹ̀ láà máa sọ ó ti kì í ṣe pé kí ọkàn máa rọ́ọ̀ṣì nǹkan torí pé ọkàn ti sáré kọ́ ìmọ̀ kékeré kan so tá bá ń sọ̀rọ̀ so ṣé o mọ̀ pé kọ́ńdà kan wà farabalẹ̀ kọ́ńdà kan wà tán sọ wípé al-ibratu bi umumi al-lafzi la bi khususi sabab mo ti bẹ́ẹ̀ parí ẹ̀ ṣàlàyé kọ́ńdà yẹn fáwọn èèyàn mo ti bẹ́ẹ̀ parí ẹ̀ ẹgbẹ́ ní ibo àríwòye sí ọ̀rọ̀ pé wà sí tọ́rọ̀ náà ṣùgbọ́n gbé wa òun ni gbogbo ọ̀rọ̀ albalari gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ sọ ní Yorùbá pọ́nbélé má fi láàrọ̀ ẹni pé àríwòye sí ọ̀rọ̀ òun ni kíkárí pé kó kárí gbogbogbò wọ́n sọ in general ni òun ṣe nítorí sábàbí tí wọ́n specialize lé lórí. bákan bá ń tọrọ yẹn gbé kalẹ̀ bá ń kọ́lóyìn kó lè yá àwọn èèyàn kọ́ńdà yẹn. ẹni pé tó bá ṣèdájọ́ lórí nǹkan kan òun ni ó kè é jẹ́ ń gbé kalẹ̀ ní Yorùbá báyìí jẹ́ ó náà ni jẹ́ ń tún Yorùbá mi kí n tún gbé kalẹ̀ òun náà ni ẹ má gbọ́ ok mo ń gbọ́. ìwọ náà ló máa sọ nǹkan ẹ so principle yẹn ṣé principle ni àbí ṣé mi ni mo hún fúnra mi ni. ọ̀rọ̀ òṣùlù ni. so it's part of Islamic principles right. yes. so now ìtumọ̀ ẹ̀yẹn bá mi sọ dáadáa fáwọn èèyàn. náà tọ́ba ní àlẹ́ àwọn ẹbí wọ́n tú bí òun mọ́ mi láàbùsí láàbí kò sóòsì sábà òun ni pé ní tọ́ba ṣe òfin lórí nǹkan kan kí n ṣàlàyé ẹ̀ báyìí kó lè yá àwọn èèyàn ipò wọn ti dájọ́ lórí nǹkan kan pé ní tó kárí pé Ọlọ́run pàṣẹ pé ní àbí ìjọba pàṣẹ pé gbogbo yín o ẹ gbọ́dọ̀ jáde lọ́la so àṣẹ yẹn kárí gbogbogbò ni òun ṣe wípé ní a máa wá bèèzì ẹ lórí sábàbí tí wọ́n fi sọ̀rọ̀ yẹn nìkan pé bóyá èèyàn kan ló ṣe nǹkan kan ló wùwà pé ní kéèyàn máa jáde kí n sọ báyìí. sọ̀rọ̀ yẹn yí àwọn èèyàn báyẹn àbí kò yé wọn. ẹbí wọn tó bá yé wọn tó bá yé wọn. ṣé kí tó àlàyé ẹ̀ ṣe àgbàlárí jẹ́ kí tó àlàyé ẹ̀ ṣe kó lè yé wọn. wọ́n máa ṣe tàwíìlì tiwọn wọ́n fẹ́ ṣe tàwíìlì tí náà wọ́n ló yé àwọn bọ̀ ẹ ṣe tàwíìlì tí. thank you no àwọn èèyàn wa kọ́ná dáhùn èèyàn tí yín ló dáhùn. ok èèyàn tèmi ló dáhùn ok àbúrò dáàdì mi àtẹ̀gbọ́n mọ́ mi tí mo mú wá.
Nígbà báyìí àjà àjọ wà ní. Mr. Musa. Nígbà mi Mr. Musa mi jẹ́ àjọ wà ní. Farabalẹ̀ àtọ̀yádì Èyí mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ. Àgbàlá ní tí ń dìnnà ẹ̀ báyìí. Àmọ́ nígbà àlejà ọ̀rẹ́ lámọ̀ sí àlejà àjọ ń sọ̀rọ̀ ni. Tọ́ àtọ̀yádì ìwọ farabalẹ̀ torí pé Àgbàlá nìkan fúnra rẹ̀ ó ti dìnnà ẹ̀ ń sìn ó lóun ò gbé ẹ̀gbọ́n wa àbábúrò wá síbí so tọ́ kẹ́ ẹ ti ní sùúrù. So al-ibratu bi'umumi al-lafz la bi khususi as-sabab ìtumọ̀ ẹ̀ ni wípé kí ni reason tí mo fi mú principle yìí wá so inú mi dẹ́dùn pé ọ̀rẹ́ wa náà ó mọ olóhùn mọ principle náà so reason ni wípé akavas aláṣọ wípé innama jaza'u alladhina yuharibuna ẹ̀san àwọn tán bá ṣe báyìí tán ṣe báyìí ẹ pa wọn ẹ ṣe kíní kan ẹ gé ẹsẹ̀ wọn ẹ ṣe kíní kan ìdájọ́ nìyẹn straight àkótán ọ̀rọ̀ tó lọ straight forward tó dẹ̀ nàka tó pẹ̀ka tó nàka tán pátápátá tó túmọ̀ sí pé gbogbo ìran ìbọn tó bá ti ń gbógun tà láǹkan kan ìdájọ́ ẹ̀ lélẹ́yìí o so now afa wa insist lórí kí ni reason tí verse yẹn fi sọ̀kalẹ̀ definitely àáfàá fẹ́ gbé wa kúrò nínú àgbékalẹ̀ àyà yẹn ó fẹ́ gbé wa lọ síbi sábàbí tó fi sọ̀kalẹ̀ kí ni reason tó fẹ́ gbé wa lọ síbi sábàbí tó fi sọ̀kalẹ̀ ká lè bá a fi sábàbí yẹn túmọ̀ verse yẹn ká má lo nǹkan táwọn nínú verse yẹn ní face to face directly ká má lo mọ́ so a máa wá padà sínú sábàbù nùzúl la máa fi tú verse yẹn so a máa sọ pé ok sábàbù nùzúl yìí o òun ló máa sọ ìtumọ̀ fún wa àbí nǹkan kan ni mo ṣe true principle yẹn wípé al-ibratu bi'umumi al-lafzi kí ni tó bẹ̀ ìtumọ̀ principle yẹn wá ní wípé n tá a máa ń wòye sí nínú ìsìláàmù òun ni àgbékalẹ̀ bala bá ṣe gbọ́rọ̀ rẹ̀ kalẹ̀ tó kó tán ni la bi khususi sábàb nílọ lẹ́ẹ̀mọ́ sábàbí tó fi sọ̀kalẹ̀ pé ibẹ̀ òun nìkan ní ń bá wí ni no so al-ibratu bi'umumi al-lafzi n tá a máa ń wòye sí gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn ìsìláàmù tẹ́ bá lẹ́kọ̀ọ́ pa ìsìláàmù ni pé ṣe bá láti sọ̀rọ̀ náà ìdájọ́ yẹn a kì í lẹ̀ mọ́ sábàbí tó fi sọ̀kalẹ̀ gbogbo ẹ̀ náà là ń bá wí bó ṣe sọ̀nì náà la ṣe gbà bẹ́ẹ̀ so bó dẹ̀ ṣe máa wá bẹ̀ náà nìyẹn so èmi wá ń lo principle láti fi support wípé sábàbù nùzúlì tẹ́ ẹ mú wá kò túmọ̀ sí nǹkan kan nípa nǹkan táwa ń tú níbi báàsì yẹn kò sọ pé a ṣe mistake nítorí pé principle wà tó guide wa wípé ntàlá bá sọ tó lọ straight tó sọ tó kẹka tó kó tán ẹran sáà so sábàbù nùzúlì ò lè játùmọ̀ ẹ̀ wá sẹ́yìn padà so definitely àti aláṣọ ẹ̀ tó ń bá yín tú tẹ́lẹ̀ ni àtẹ̀mí ni àti everybody tá à ń tú ṣe mistake ẹ̀yin lẹ mọ àágùn tẹ́ là tẹ́ lọ ń ka sábàbù nùzúlù tẹ́ hanra yín lé mọ̀ ó clear so n tó wà bẹ́ẹ̀ nìyẹn so ẹ lè lọ síbi verse tẹ́fẹ́ láti. bàbá mi wà lẹ́kì tí àáfàá bá tẹ̀ sọ wípé àwọn kan ni wọ́n ń bá wí ṣé wọ́n wá sọ fún wa pé àyà yẹn ti expire ni. àbí o. kò yé yín ẹ dákun ẹ má dá sí mà kò yé yín ẹ jẹ́ kẹ́ni tó yé máa sọ̀rọ̀ ẹ dákun. Albalayi àyà yẹn ò yé yín sẹ́ ẹ mọ̀ kò yé yín ẹ má wulẹ̀ dá sí ẹ jẹ́ kẹ́ni tó yé máa sọ̀rọ̀. eléyìí ti yé wa. Kéwòn ló ń dá sọ̀rọ̀ gbogbo yín ta ló mọ kéwòn yín. ẹ̀wọ̀n náà ní sẹ́ ìyálà yà àwọn àfà ìyẹn ò ní káwá darí ká dá yín lóhùn padà. kíkí mi ò mọ nǹkan táwọn méjèèjì ń ṣe lókè ẹja kan náà bọ́ọ̀lù máa ṣe nìyẹn wọn ní farabalẹ̀ ní. àìṣe ti kí ló dé tẹ̀ ń já kan ẹ̀yìn pọ̀ nbẹ̀ lórí tẹ̀ fẹ́ já kan nù wá àbòsílẹ̀ ń ṣe. tẹ́ bá ti já wa ẹ ti ṣàbòsí ajẹ́pá àwọn ènìyàn lose tẹ́ bá ti já wa àwọn ènìyàn lose ẹ̀ gbọ́dọ̀ jẹ́ anybody. bẹ́ẹ̀ ni. ọ̀ya ìṣó ń bi fásitì tó fẹ́ mú wa. tó ìgbà ọ̀rọ̀ tẹ́ sọ wípé ní tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ tálà bá ti sọ̀rọ̀ kan ká dáhùn bẹ́ẹ̀ ká dẹ̀ máa tẹ̀lé àbí ká dẹ̀ máa tẹ̀lé pẹ̀lú kọ́ńdà àlébọ́tù bí òun mọ́mí láti lábí kò sóṣì sábà ìgbà tí ọlọ́run sọ̀rọ̀ tálà sọ̀rọ̀ wípé ní ẹ máa kírun wípé ní inna salata kana kitaban mawqutan wípé ní náà bá lọ síbi fásitì tó fẹ́ mú wa ìyẹn ti máa mú wa rárá gbàtẹ́ ń ṣàlàyé mi ò máa ń tábọ̀ tì yín àjọ ń ṣàlàyé ni. ó yá kó tó wá sọ̀rọ̀ ṣé wọn pé ń sèmi ni mo tún sọ pé kó báàsì tó sọ pé mo fẹ́ tìtorí ẹ̀ sálẹ̀ kan ṣé wọn pé mi ni mo tún béèrè fún sí. èmi ò sì ń lọ bẹ tó ti pé mi náà ni mo ń béèrè fún sí. bẹ́ẹ̀ ni ok kí ó yá kí n lọ bí báàsì yẹn direct ọlọ́run ní la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid dini wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin. ẹ máa wo nínú àwọn ẹwà tí ń bẹ fún ẹ̀sìn Islam àti ní bí Allah ṣe jẹ́ ọba aláàánú tó ọlọ́run ní òun ò kọ̀ fún wa Allah ò kọ̀ fún wa
nípa àwọn tí wọ́n ṣe àwọn tí wọ́n kógun jà yín tí wọ́n bá yín jà tí wọ́n sì dọ́dọ̀ yín náà nínú ẹ̀sìn wàlámù yukhrijukum min diyarikum wọ́n sì wọlé yín wọ́n bọ́ǹbù yín wọ́n sì pa yín wọ́n lé yín kún lé yín wà tó sì tú ilayhim ẹ ṣe dáadáa sí wọn inna Allah yuhibbul muqsitin ọlọ́run ọba Allah ó nífẹ̀ẹ́ àwọn tó bá ti ń ṣe dáadáa ìyẹn àwọn onídéédé aláàlẹ́ni tí ò bá ti kọjú weapon sí wa àgbọ̀dọ̀ kọjú weapon sí ẹni tí ò bá ti dálé wa rú àgbọ̀dọ̀ dálé wọn rú bẹ́ẹ̀ni kì í ṣe nǹkan tí aláàsọ nìyẹn ṣe sùúrù kí lára wa sọ bẹ́ẹ̀ kí lára wa sọ. ṣé pé mo interrupt sọ pé ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lọ ta ló tún interrupt mi. má sọ̀rọ̀ kí lára sọ ń bẹ ẹ dàpọ̀ ẹ tú. ìgbà tẹ́ ń ṣàlàyé lọ mi interrupt yìí ṣùgbọ́n ìgbà tẹ́ ẹ sọ nǹkan tá láò sọ mi interrupt yìí. so kí lára sọ aláwọ̀ sọ wípé ìkan tó sọ ń sìn ni wípé o ní aláàní ẹni tí ò bá ti gbógun tì yẹn má gbógun tì wọ́n ẹni tó bẹ́ẹ̀ni kò sí nínú verse tó kà yẹn. kí wá ní kí ni ìtumọ̀ láyé ní akumullahu wa alladhina lam yuqatilukum. jẹ́ kí n tu náà jẹ́ kí n tu. ọ̀yà tu. la yanhakumullahu wa alladhina lam yuqatilukum fi ddin aláwọ̀ kọ̀ fún yín nípa àwọn tí wọn bá bá yín jà nínú ẹ̀sìn. kí wá ló túmọ̀ sí. kí ni ò kọ̀ fún yín nípa wọn ó sọ̀rọ̀ lọ́wọ́ ní an tabarruhum wa tuqsitu ilayhim so àwọn tí wọn bá ti bá yín jà tán lẹ́yìn kò ní kò kọ̀ fún yín nípa wọn. pé kẹ̀kẹ́ má ṣe kí ni. ṣe sùúrù náà. ok kọ̀ fún yín. mo jọ́ǹpù bíbá nígbà tí mo tù mo jọ́ǹpù bíbá ní tòótọ́. òun ò ṣáà ṣe sùúrù farabalẹ̀ òun ò kọ̀ fún yín kẹ́ ẹ ṣe dáadáa sí wọn you understand kẹ́ ẹ dẹ̀ ṣe déédéé sí wọn. oye so now Allah sọ wípé àwọn tó wọn bá ti bá yín jà ẹ gbọ́dọ̀ bá wọn àgbọ́yé ọ̀tọ̀ọ̀tọ̀ ní jẹ́ wá ṣàlàyé fún ẹ mi kọ̀ fún yín kẹ́ ẹ ṣe dáadáa sí wọn kò túmọ̀ sí wípé mo ṣe léèwọ̀ fún yín kẹ́ ẹ ṣàbúrú sí wọn ṣé máa ń tètè yẹn yé mi kọ̀ fún yín kẹ́ ẹ ṣe dáadáa sí wọn kò túmọ̀ sí wípé mo kọ̀ fún yín kẹ́ ẹ ṣàbúrú sí wọn jẹ́ n bá mú example wá fún ẹ kó lè yé òun ni mo sọ pé kó má tún nǹkan tí ò sí ń bẹ̀ tí n bá sọ fún ẹ wípé mi ò kọ̀ fún ẹ kó o mú mi ò kọ̀ fún ẹ kó o mú mi so kò túmọ̀ sí pé mo kọ̀ ìdàkejì rẹ̀ fún ẹ mi ò kọ̀ fún ẹ kó o jókòó kò túmọ̀ sí pé mo kọ̀ fún ẹ kó o dúró tó di ẹ so ní tí o bá ti títí nítorí pé mo sọ pé mi ò kọ̀ fún ẹ kó o jókòó kó wá ní èèwọ̀ ní kí n dúró ó ti tako logic philosophy yẹn wrong so mi ò kọ̀ fún ẹ kó o jókòó kì í ṣe èèwọ̀ fún òdìkejì ẹ ó lè ṣe méjèèjì Big Joe ẹ ní ṣàgbákò ẹ ní ṣoríbú a kì í ṣọ̀dẹ̀ gbogbo àwọn fásitì tẹ́ ń kà yìí àwa náà. máa gbọ́ mi ṣẹ́ ń gbọ́ mo lóò gbọ́ ikú járe yìí kí ni ìtumọ̀ á ní tó wà mẹ́ẹ̀ kí ni ìtumọ̀ tó ń ṣe. wàhálà tún dé. kí ni ìtumọ̀ tí wọ́n á ní yẹn ṣe. wàhálà tún dé kí lásán fi á ní ṣe báyìí torí ọjọ́. orí tuntun ló tún ni òun sọ tọ́lọ́hún sọ ni. mo mà dáre báyìí. ìgbà tí mo sọ fún ẹ kó o gbọ́ kí ó yé kó o ti gbà kó o gbọ́ kí ó yé báyìí kí ni ìtumọ̀ tí wọ́n á ní yẹn ṣe. mo mọ kéwújú àfáà rẹ lọ mo mọ kéwújú àfáà rẹ lọ. wàláhì má sọ bẹ́ẹ̀ fún mi bàbá tó bí ọlọ́mọ tó bẹ́ẹ̀ tó bá yẹ pé n tó fẹ́ gbà nìyẹn má sọ̀rọ̀ sáfà mi torí pé mi ò sọ̀rọ̀ sẹ́nì kankan tó ju ẹ lọ látẹ̀kọ̀ èmi àti ẹ̀lájọ́ ń sọ̀rọ̀ ẹni tó sọ yẹn ẹnu bàbá tó bí ọlọ́mọ Yorùbá tó bá jẹ́ pé tó fẹ́ dà sí nìyẹn. mo mọ kéwújú àfáà rẹ lọ. bàbá tó bí ọlọ́mọ ẹnu Yorùbá ibi tó fẹ́ dà sí nìyẹn. mo kúìtì mi ẹ má kúìtì mi mo fọlọ́ nbẹ yín Albalari. àwọn méjèèjì sọ̀rọ̀ ń gbà kan náà ń jẹ́ sheik lẹ sọ ok sheik mo ti tààkà mọ̀ jáàlù fún yín ẹ má bá sọ̀rọ̀ lọ torí mi ò lè gbà kó sọ̀rọ̀ sáfà mi ìyẹn ni mi ò lè gbà kó sọ̀rọ̀. pẹ̀lẹ́ ẹrú àfà. àyìn lè gbà kó sọ̀rọ̀ sáfà mi bá tó bí ọlọ́mọ ẹnu Yorùbá kó sọ ní tó sọ yẹn. ok mo ti gbọ́. dáadáa nìyẹn náà. mo ti gbọ́. ní àṣẹ lájọ ń fa ọ̀rọ̀ òjò ọ̀dà ọkọ̀ àbá mi. àní bàbá tó bí ọlọ́mọ sẹ́ ẹnu Yorùbá àwọn tó bí ọ tó ní ẹnu Yorùbá tó wá dà sí bíbáyìí. àfà tó tún fá àfà rẹ mo tún mọ kéwù. ẹgbẹ̀rún kan mà ló ń jẹ́ àfà.